ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين. adáwọ̀pẹ́ fún ọlọ́run wa àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run bá tí ó tún ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa di dédé àsìkò yìí, ọba aláàánú jùlọ, ọba tó ṣe pé bó bá ṣe òun náà ní ṣe ń lo ọlá rẹ̀. ọba yìí pé ọlọ́run bá ẹlẹ́dàá wa kádàrá pé ká jẹ́ ọ̀kan lára àwọn tí ò ní ṣẹ̀mí di dédé àsìkò yìí. ọgbọ́n wa ò sún wa di dédé àsìkò yìí, agbára wa ò gbé bákan náà òye wa ò kápá rẹ̀. ọlọ́run bá tóun nínú àánú rẹ̀ tó ṣẹ́wà kù dídé àsìkò yìí tó wá ṣẹ́wà kù lórí Islam, ọba náà ni a dá ọpẹ́ fún. àbí ọlọ́run bá nínú àánú rẹ̀ kó dákun ìṣẹ́kù wa kó má ṣàlẹ̀ jẹ́ kí ó jẹ́ lórí ti dáadáa. arúsùn ọlọ́run bá èyí tí ó máa jẹ́ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú ògo ọlọ́run bá òun náà ní ọ̀rọ̀ lórí àlámọ̀rí kan nínú àwọn àlámọ̀rí ẹ̀sìn, èyí tó ṣe pé tá a bá wo bí ìṣesí àwọn ẹni tá a máa ń rí àlámọ̀rí tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tá a máa ń rí pẹ̀lú gbogbo èèyàn tí a máa ń rí tí wọ́n gbé aṣọ yìí yàní tí wọ́n gbé àlámọ̀rí yìí dání, gbogbo náà kọ́ ni wọ́n ní àgbọ́yé nípa rẹ̀. tẹ́lẹ̀ wá ń bí máa fẹ́ máa fi àbùkù kan ohun tí Ọlọ́run subhanahu wa ta'ala tí ó bàbàrà tọ́lọ́run bá aláàpọ́nlé. òun náà ni ọ̀rọ̀ lórí hijab àwọn obìnrin mùsùlùmí, àwọn obìnrin wa tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó pa wọ́n láṣẹ pé kí wọ́n máa lo aṣọ iyì, aṣọ ẹ̀yẹ, aṣọ ìbò àṣírí, èyí tó ṣe wípé yóò máa bo ohun tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó fi ṣe ìkẹ́ wọn. kí wọ́n máa ń ba nínú jẹ́ látara pé àwọn èèyàn wọn ní àgbọ́yé nípa hijabu yìí. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá wọn ò ní àgbọ́yé nípa rẹ̀, tẹ́lẹ̀ sì máa ń kó àbùkù bá aṣọ ẹ̀sìn náà, èyí la wá wò pé yóò da ká mẹ́nu bà á, torí pé nǹkan tí èèyàn ò bá mọ̀, tí ò ní mọ̀ nípa rẹ̀, ẹ̀rí ìwọ̀nba náà la lè lé mọ́ lórí rẹ̀ síwájú ká tó ṣàlàyé fún pé nǹkan yìí òfin báyìí mà ní ń bẹ fún, ipò báyìí mà ló wà. èyí ló wá bí àlàyé wo gan yàní ipò wo gan ní hijab lílò ló wà nínú ẹ̀sìn Islam. òun náà ni àlàyé tí a fẹ́ máa ṣe. nínú àwọn nǹkan tí à ń rí tí ń ba nínú jẹ́ tí sì ń fẹ́ máa panilẹ́kún, òun náà ni pé tí a bá wo orí social media a máa rí àwọn ọmọbìnrin oríṣiríṣi tí wọ́n máa fi hijab aṣọ ẹ̀sìn tí wọ́n máa fi ṣe ìṣe àwọn ọmọ bí àwọn ọmọ aláṣẹ́wó àbáwọn ọmọ ọ̀tá, àwọn ọmọ tó ṣe yín pé a lè rí wọn ká sọ pé àwọn eléyìí ọmọ tó jáde nílé ẹlẹ́sìn ni wọ́n,
tí máa wá ń ba níjẹ́ tá a bá rí àwọn èèyàn nígbà tí wọ́n bá ń fi hijab aṣọ ẹ̀sìn tí wọ́n máa ń fẹ́ fi jọ irú àwọn ọmọ báyìí ni máa ń ba nínú jẹ́. A gbé àwọn fọ́nrán kan wá fún wa sìn táwa náà fi gbàgbọ́ yìí nǹkan tá à ń sọ yìí tá a fi mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀rí àgbọ́yé tí wọ́n gbọ́ nípa hijab yìí àgbọ́yé tó ṣe ń pé ó wọ́ gidigidi ni àgbọ́yé tó ṣe ń pé ó wọ́ gidigidi tí sì ń báyàn nínú jẹ́ ni kọ́lọ́mù bá aláàkó wọ́n ṣe ìṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa. tá a bá wo ọmọbìnrin tó lo hijab tó ń fi hijab yìí tí fi ń jó yìí a rí wípé bí èèyàn bá pàdé rẹ̀ ń ta yóò wù ní gbá masha allah ọmọ mùsùlùmí òun ló lo hijab ló lo aṣọ ẹ̀sìn báyìí ṣùgbọ́n nígbà tá a bá wá rí irú ọmọbìnrin mùsùlùmí tó ń fi hijab aṣọ ẹ̀sìn tí fi ń jó irú jó rádaràda báyìí nǹkan náà máa bà nínú jẹ́ pé ǹjẹ́ àwọn ẹni tí ẹ̀ mọ̀ po hijab yìí gan nínú ẹ̀sìn ǹjẹ́ tí ẹ̀ mọ̀ láti ń bẹ fún hijab yìí nínú ẹ̀sìn ǹjẹ́ wọ́n tí ẹ̀ mọ̀ ìyà tí ń bẹ fẹ́ni tó ṣe ń pé kò bá lo hijab yìí nínú ẹ̀sìn ǹjẹ́ wọ́n mọ̀ torí pé èèyàn ò ní mọ òfin tí ń bẹ nínú nǹkan èèyàn ò ní mọ pàtàkì nǹkan èèyàn ò ní mọ ìjìyà tí ń bẹ nínú nǹkan kó wá sọ pé òun ó máa ṣe nǹkan náà bó ṣe wò ó láwọn ìṣesí tó ṣe ń pé bí èèyàn bá rí lára àwọn tó ṣe ń pé wọn ò lo hijab kò ní bà nínú jẹ́ púpọ̀ kò ní bà nínú jẹ́ púpọ̀ torí pé kí ni àwọn ò gbé àwòrán ẹ̀sìn wọn débi kí wọ́n máa so wọ́n pọ̀ mẹ́sìn tẹ bá ra àwọn sísá yẹn gan àṣẹ ń kọ́ kí síbẹ̀ ẹ bá rí kan lẹ́nu jẹ́ mẹ́ta ẹ̀rí ṣe ń jó àti àwọn náà já sí láwọn ìròyìn tó ṣe ń pé àgbọ̀dọ̀ máa gbọ́ pé wọ́n fi ròyìn ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn lóbìnrin ẹ rí i pé ìṣesí àwọn ọmọ tó ṣe ń pé wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n jẹ́ ọmọ ọ̀tá òun náà ni ẹni ń fi hijab aṣọ ẹ̀sìn ní fi ń ṣe ṣèyí ló fi jẹ́ pé ó pàtàkì ká sọ̀rọ̀ nípa pé àgbọ́yé ipò gan ni hijab yìí wà nínú ẹ̀sìn torí pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa nǹkan tí ò yẹ ká ràn òun là á máa rán gbà mí nígbà míì á gbé blanketi á sọ pé à ń protest lórí wípé àwọn kan ò jẹ́ ká lo hijab àwọn kan ò jẹ́ ká ṣẹ̀sìn wa àwọn kan ò jẹ́ ká ṣe gbá wọn ò jẹ́ ká ṣàwò ìbéèrè ni wípé àwa gangan fúnra wa tá a jẹ́ lẹ́sìn yẹn àwọn obìnrin wa tí wọ́n ń lo hijab yẹn ṣé wọ́n gbọ́ àgbọ́yé hijab yẹn because àwọn Yorùbá wọn máa ń sọ pé bónígbà bá pe gbá ẹ̀ ní àkúfọ́ ayé àpè ní pàǹtí báwo gan làwa gan ṣe present nǹkan yẹn táwọn èèyàn ò fi ní máa fojú àbùkù wò táwọn èèyàn ò fi ní máa rí nírìí pé àwọn tí wọn lò gan wọn bẹ́tà ẹni tó ń lò àbí àwọn tó ṣe ń pé wọn ò lò gan àtàwọn ẹni tí wọ́n ń lò kò sí yàtọ̀ láàrin wọn bóyá látara ọ̀rọ̀ sísọ ńgbà míì tẹ́ gbọ́ tẹ́lómi ó sọ jáde lẹ́nu pẹ̀lú aṣọ yìí lára ìwà ńgbà míì tẹ́lómi ó wù pẹ̀lú aṣọ yìí lára bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹlòmíì náà wọ́n máa ń fẹ́ tàbùkù bá aṣọ yìí látara pé káwọn èèyàn lè dá báwọn ṣe dá ẹ máa gbọ́ tẹ́lómi ó máa sọ pé àwọn aborí má bò wá ẹ̀rí ọ̀rọ̀ yìí rèé ọ̀rọ̀ àbùkù kan ni táwọn èèyàn máa ń fẹ́ fi ta bá àwọn ẹni tí wọ́n bá ń múra ẹ̀sìn tá à ń sọ yìí ẹni tó bá wá ń múra ẹ̀sìn yìí rèé náà ìṣesí rẹ̀ gbọ́dọ̀ jọ ti ṣe sí ẹni tí wọ́n fẹ́ kó múra bí Ọlọ́run bá aláàṣẹ fẹ́ kó múra bá a ṣe múra bóbìnrin mùsùlùmí ṣe múra ọ̀rọ̀ rẹ̀ gbọ́dọ̀ jọ bẹ́ẹ̀ ìhùwàsí rẹ̀ gbọ́dọ̀ jọ bẹ́ẹ̀ so táwọn ẹni tí wọ́n ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá ń sọ àwọn ẹgbẹ́tọ̀ àsọdànù àsọjẹ lásán ni táwọn ń sọ bó tilẹ̀ jẹ́ pé arínú àwọn ọmọ ìyá alhamdulillah tó ṣe yín pé wọ́n gbọ́ àgbọ́yé ohun tí à ń pè ní hijab yìí wọ́n sì mọ pàtàkì rẹ̀ wọ́n sì mọ ẹ̀kọ́ tí ń bẹ fún wọ́n sì mọ ẹ̀san tí ń bẹ fẹ́ni tó bá ń lo hijab náà wọ́n sì mọ ìjìyà tí ń bẹ fẹ́ni tí ò bá lò arínú àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ àmọ́ mélòó ni irú àwọn ọmọ ìyá báyìí láwùjọ wa kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó má ṣe jẹ́ kí irú wọn pọ̀ so irú àwọn ìṣesí èyí tí agbéfọ́rán rẹ̀ wáyìí òun náà ló bí àlàyé tá a máa ṣe fúnra wa lórí ọ̀rọ̀ hijab lílò nínú ẹ̀sìn Islam ipò wo gan ni hijab lílò wa àkọ́kọ́ náà ká lọ mọ̀ wípé inna al-hijab al-mar'ati al-muslimati fardun ala kulli man ballagot sinna at-taklif ká lọ mọ̀ wípé hijab lílò fóbìnrin mùsùlùmí ọ̀ranyàn ni ipá ni fún gbogbo obìnrin kóbìnrin èyí tó fi ṣe pé kí ni o tó bá ti bàlágọ̀ tó ti mature
gbogbo obìnrin tó bá ti bàlágọ̀ tó ti mature, obìnrin wo ló ti bàlágọ̀ tó ti mature, òun náà ni wàyà sínú lẹ́tì tàrọ̀fíà al-untha al-haid, òun náà ni ọdún èyí tó ṣe yín pé kí ni o tí ọmọbìnrin bá ti ń rí, ọdún tọmọbìnrin ó rí pé tọ òun ti bàlágọ̀ òun ti mature, òun náà ni ọdún tó yín pé tọmọbìnrin bá ti ń rí pé òun ti ń ṣe nǹkan oṣù. ẹ̀rí wàhádà hukmu thabitati wàhádà hukmu thabita bilkitabi wa sunnati wal ijma'i al-umma. ẹ wàá rí ìdájọ́ yìí rè, ìdájọ́ wípé hijabu yìí ọ̀ranyàn ni fún gbogbo ọmọbìnrin tó bá ti bàlágọ̀ yìí. ìdájọ́ yìí rinlẹ̀ nínú tírà Ọlọ́run bá fi ṣe Al-Qur'ani bẹ́ẹ̀, ó rinlẹ̀ nínú súnà ànábì bẹ́ẹ̀. bákan náà ìpanupọ̀ àwọn àáfàá ẹ̀sìn pátápátá wọ́n panupọ̀ yìí pé hijabu lílò fóbìnrin tó ti mature ọ̀ranyàn ni, ọ̀ranyàn ni. so bá a bá rí àwọn èèyàn náà àwọn àáfàá tí wọ́n wà lágbègbè tiwa, tá a bá rẹ́ni tó ń tako hijab tó ń sọ pé hijab ò sí lára ẹ̀sìn, ìṣesí lárúbáwá lásán ni, ká lọ mọ̀ pé irú ẹni báyìí ní problem ni. ọ̀rọ̀ irú ẹni báyìí tá a bá ti gbọ́ ká gbọ́ ní gbígbọ́ pé à ń gbọ́rọ̀ ẹni tó ṣe ń pé kí ni o làákàyè rẹ ti dàrú, làákàyè rẹ ti ní problem. torí pé bí làákàyè èèyàn ò bá ní problem, èèyàn ò ní máa takò fin Ọlọ́run ọba ń tọ́lọ́run bá aláà ṣe lófin, tọ́lọ́run bá aláà sì ń kìlọ̀ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń takò òfin Ọlọ́run ọba ìjìyà ńlá ń bẹ fún ẹni bẹ́ẹ̀ wájú òun Ọlọ́run ọba. gẹ́gẹ́ bí Ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ nínú suratu Nur aya 63, tọ́lọ́run ọba ẹlẹ́dàá wá ní falyahdharu alladhina yukhalifu an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim. Ọlọ́run ọba aláà ní kí gbogbo ẹnikẹ́ni tí bá ń takò àṣẹ rẹ̀, àṣẹ anabi sallallahu alayhi wa sallam, ẹ̀rí tí bá ń takò àṣẹ òjíṣẹ́ Ọlọ́run ọba sallallahu alayhi wa sallam, kí gbogbo ẹni báyìí kí wọ́n lọ ṣọ́ra o. an tusibahum fitna, kí fitina má bàa jẹ́ tí wọ́n lé ayé mi báyìí. aw yusibahum adhabun alim, àbí kó ti ń gbé kí ni o, ẹ̀rí ìjìyà, aw yusibahum adhabun alim, ìjìyà ẹlẹ́ta ẹlẹ́rọ yóò jẹ́ ti tiwọn. ìjìyà ẹlẹ́ta ẹlẹ́rọ yóò jẹ́ ti tẹni tó bá ń takò tọ́lọ́wọ́n bá tó ń takò tànàbì. ìjìyà tó ṣe ń gbé ńgbà tó bá máa dé yóò kọjá ìnira téèyàn lè máa fọwọ́ bò gba irọ́ ló ń pa o, nǹkan kan ò ṣẹlẹ̀ sí bàbá kókó lára ó tá ń lé o. gbogbo ẹni tó bá ń takò tọ́lọ́wọ́n bá fìtínà ó padà jẹ́ tiẹ̀ débi pé kódà fìtínà yóò lé débi pé tí wọ́n bá sọ wípé ọ̀dọ̀ ta rẹ̀ gan ni ó ti rí wòsàn, yóò sọ wípé kó ń gbóhùn nìṣó ń bẹ̀. so fìtínà tí ó kọjá nǹkan téèyàn lè fọwọ́ bò. torí ẹ̀ tá a bá ráwọn èèyàn láwùjọ wa tí wọ́n ń sọ pé hijab ò sí lára ẹ̀sìn, ìṣesí lárúbáwá lásán ni, béèyàn bá lo aago sọ́wọ́ hijab ni, béèyàn bá lo ìlẹ̀kẹ̀ sídìí hijab ni, kódà béèyàn wọ chain sọ̀rọ̀ hijab ni. gbogbo ẹnikẹ́ni tí máa ń sọ nǹkan báyìí ká lọ́mọ ẹgbẹ́ tọ̀ àṣetán ní gbẹnu ẹ̀ sọ̀rọ̀ ni. bírú ẹni báyìí yóò bá sì ṣọ́ra, irú ẹni báyìí yóò padà rí ìyà ńlá látọ̀dọ̀ Ọlọ́run bá lójú ayé àti ní bàtẹ́ni náà bá kú tán. torí náà kẹ́nìkan kan wa ká ṣọ́ra wa, ká mọ ẹni tá a máa gbọ́rọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀. gbogbo ẹni tá a bá ti rí tí wọ́n bá ti ń bẹ́gi lu òfin Ọlọ́run ọba, irú ẹni bẹ́ẹ̀ a kì í pè é láàfáà ẹ̀sìn. àwọn ẹni tó ṣe ní pé wọn ò yẹ ní géètì máa mọ́ṣáláṣí gan débi tá a máa pè wọ́n láàfáà ẹ̀sìn nírú àwọn ẹni báyìí. Ọlọ́run bá subhanahu wa ta'ala tún sọ fún wa nínú ààyè míì, ẹ̀rí suratul ahzab aya 36. Ọlọ́run bá ilé ìdáwà ní pé wa ma kana lil mu'mini wala mu'minatin idha qada Allahu wa rasulahu amran, ẹ̀rí kò tọ́ fẹ́nikẹ́ni ní olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí lóbìnrin, ẹ̀rí lẹ́yìn ìgbà tọ́lọ́run bá aláà bá ti gbé òfin kalẹ̀, ẹ̀rí kẹ́ni náà wọ́n sọ pé an yakula lahumul khiyaru min amri, kó wá sọ pé òfin kan, ẹ̀rí òun náà ní ìlànà kan èyí tó yẹ pé kí ni o, ó tún special, ó supersede òfin tọ́lọ́run bá àti tànábì yẹn. Ọlọ́run bá ẹlẹ́dàá wa ń sọ fún wa nínú àyà yìí pé wa man ya'sillaha, gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe Ọlọ́run ọba wa rasulahu àti òjíṣẹ́ Ọlọ́run ọba faqad dalla dalalan mubina, irú ẹni báyìí ti sọnù ní ìsọnù tó ṣe yín pé kò ní ìdíkẹ́ ẹ̀ṣẹ̀ máa ń make announcement gbélágbájá sọnù, ìsọnù tí gbogbo èèyàn mọ̀ pé ẹni ti nù. torí náà tá a bá ráwọn èèyàn tí wọ́n ń takò hijab yìí, ká lọ mọ̀ hijab lílò nínú ẹ̀sìn ọ̀ranyàn ni fún gbogbo obìnrin tó bá ti bàlágọ̀, ọ̀ranyàn ni fún gbogbo obìnrin tó bá ti bàlágọ̀. Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń jẹ́ ká mọ̀ eléyìí nínú suratul ahzab aya 59. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ fún wa wípé
ya ayyuhan nabi ọlọ́run bá aláǹ dojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam pé ya ayyuhan nabi ọlọ́run bá ní mo pe ìwọ tí o jẹ́ ànábì qul li azwajik sọ fún àwọn ìyàwó rẹ ìrẹ ànábì sọ fún àwọn ìyàwó rẹ ẹ̀rí ọlọ́run bá ń dojú ọ̀rọ̀ kọ ànábì sallallahu alaihi wasallam wa banatik àti àwọn ọmọ rẹ wa nisa'il mu'minina àti àwọn obìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo tọ́lọ́run bá subhanahu wa ta'ala bá fi mọ́ lórí pé apè rẹ tó jẹ́ ànábì wa sọ fún àwọn ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ kọ́lọ́run bá aláàfin mọ́ ń bẹ̀ gan ìṣesí ànábì ohun tọ́lọ́run bá aláàpá àwọn ọmọ ànábì láṣẹ àwọn aráalé ànábì ìyàwó ànábì tọ́lọ́run pa láṣẹ tọ́lọ́run bá aláwọ̀ ti sọ pé àwọn nìkan lòun ṣe lófin fún lófin ẹ̀sìn ẹ̀rí gbogbo mùmíní mùsùlùmí tó yí rẹ bá pé tí nǹkan kan ò ṣe làákàyè tiẹ̀ ó yẹ kó máa kọ́ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni kábàáyé tiẹ̀ tí wàá sọ pé ọlọ́run subhanahu wa ta'ala sọ pé kí ni o wa nisa'il mu'minin àti àwọn obìnrin mùmíní ọlọ́run bá àlà ń pa wọn láṣẹ àwọn obìnrin tó jẹ́ obìnrin mùmíní pé kí ni o yudnina alayhinna min jalabibihinna pé kí wọ́n da jalabi jẹ̀lìbáàbù wọn kọ́ ṣe kí ni o kí wọ́n dà á borí kí wọ́n fi bo ọ̀ṣọ́ wọn kí wọ́n fi bo ara wọn so káwá rí àwọn èèyàn kan kí wọ́n máa sọ pé òfin yẹn ànábì nìkan àtàwọn aráalé rẹ̀ òkè nígbà tá a bá múra táwọn obìnrin ò bá bo ọ̀ṣọ́ wọn ṣé kí wọ́n máa rìn òhò ni ṣé kí wọ́n máa rìn òhò òun náà wà ní iye ọmọbìnrin tí wọ́n fi ní yàtọ̀ sáwọn ọmọ aláṣẹ́wó ṣé kí wọ́n máa rìn òhò òun ní ó bu ìkún wọn kódà nú àṣà gan kò sí àṣà kan láwọn àṣà tó ṣe yín pé àṣà àwọn ẹni tó ṣe yín pé nǹkan míì àṣetáàní ò bá wọn pílánì ìgbésí ayé wọn pé kí wọ́n sọ pé inú àṣà táwọn àwọn ọmọbìnrin wọn máa ṣí àyálẹ̀ wọn máa ṣí ìdílé ni kò sí inú àṣà kan bẹ́ẹ̀ tó bá tiẹ̀ wá wà nínú àṣà òfin ọlọ́run bá subhanahu wa ta'ala supasíìdì gbogbo àṣà èyí tó ń tọ́mọ èdè ènìyàn bá ń ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ń pa ànábì láṣẹ àti àwọn aráalé ànábì àti àwọn mùmíní olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó ṣe yín pé kí ni o ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ti pa àlìjánná léṣe kalẹ̀ fún wọn ọlọ́run bá Allah ní kọ́kọ́ ṣe ẹ̀rí ọlọ́run bá ń pa wọn láṣẹ pé kí wọ́n lo hijab wọn wá rí inú àwọn èèyàn tí wọ́n sọ pé hijab kò sí lára ẹ̀sìn ìṣesí lárúbáwá ni a sì gbà pé irú ẹni báyìí àfọ ẹ̀sìn ni wàláhì irú àwọn ẹni báyìí ò yẹ ní gateman mọ́ṣáláṣí sẹ̀ débi pàwọn máa pè wọ́n láàfọ ẹ̀sìn kọ́lọ́run bá Allah kọ́máṣẹ́ bá wa ṣe ìdáyà fún wa torí náà hijab lílò nínú àwọn ohun tó sọ tó áyà tó jẹ́ ká mọ̀ pé ọ̀ranyàn ni òun náà ní áyà tá a kà fún wa yìí suratul ahzab áyà 59 torí pé kí ni ọlọ́run bá Allah bẹ̀rẹ̀ gbólóhùn pẹ̀lú àṣẹ ni pé yá ayọ́ nàbí mo pè rẹ tó já nàbí mi qul àṣẹ ni sọ li azwajik fún àwọn ìyàwó rẹ wa banatik àti àwọn ọmọ rẹ wa nisa'il mu'minina àti àwọn obìnrin mùmíní ọlọ́run bá Allah pàṣẹ ni àwọn àfáàsì máa ń sọ fún wa pé al-amru ẹ̀rí yaqtadu al-wujub àwọn àfáà máa ń sọ yìí pé tí àṣẹ bá ti wá báyìí táṣẹ bá ti wá tọ́lọ́run bá subhanahu wa ta'ala tó ti pàṣẹ pé ká ṣe nǹkan kan báyìí tó wá láṣẹ nǹkan náà ó máa túmọ̀ sí pé ọ̀ranyàn ni nǹkan náà ọ̀ranyàn ni nǹkan náà so káwárí àwọn èèyàn lé ní kí wọ́n máa tako wípé ìjáàbò sí lára ẹ̀sìn wọ́n mọ̀ ìyá mi nínú ẹ̀sìn dákun má tẹ̀lé lànà ọ̀rọ̀ àwọn ẹni báyìí o torí pé nínú àwọn èèyàn táwọn èèyàn fi ń fọwọ́ yẹpẹrẹ mú ìjáàbò nínú nǹkan tí àwọn èèyàn fi ń fọwọ́ yẹpẹrẹ mú nǹkan náà òun náà nírú àwọn gbólóhùn bẹ́ẹ̀ pèsè bí nǹkan ìhun sára ẹ̀sìn ló wá dé títí wá le tó yìí ẹni bá wùn ní kó lò ó ẹni tó bá wùn kó má lò ó ara ẹ̀sìn ní ìrẹ́ ọmọ ìyá mi alákànlé nínú ẹ̀sìn wa kọ́lọ́n bá Allah kó má ṣe àìṣe ní ìrọ̀rùn fún wa. àyà kan tí wá wà tó jẹ́ ká mọ̀ yìí pé kóbìnrin mùmíní obìnrin mùsùlùmí kó múra mímúra kó lo hijabu rẹ̀ ọ̀ranyàn ni Ọlọ́run bá subhanahu wa ta'ala tún ṣàlàyé lè fún wa nínú suratul Nur àyà 31 Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa wípé wa kullil mu'minati yaghdudna min absarihinna Ọlọ́run bá aláàtúgbélé wa ń wá nígbé wá àṣẹ náà ni pé eré ànábì sọ fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lóbìnrin ẹ̀rí Ọlọ́run bá ní eré ànábì sọ fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo lóbìnrin pé kí ni o yaghdudna min absarihinna pé kí wọ́n máa rẹ ojú wọn lẹ̀ wa yahfadna furujahunna bákan náà kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn wala yubdina zinatahunna illa ma dhahara minha bákan náà wọn gbọ́dọ̀ máa gbé àwọn ọ̀ṣọ́ wọn
ẹwà wọn ò gbọdọ̀ máa gbé hàn àfihàn tó bá hàn jáde ń bẹ̀ tó yẹ pé ó hàn jáde tó yẹ pé kò sí bí èèyàn ṣe ṣe tí ò ní hàn. àwọn àfáà wa ṣàlàyé lè pé illa ma zahara minha yìí kí ni túmọ̀ rẹ̀ òun náà ni adínú àwọn àfáà tí wọ́n tún sí pé ojú àtọwọ́ pé kò sí láì fi kóbìnrin kó má bójú kò sí láì fi kó má kọ́wọ́ àwọ̀ rẹ̀ torí pé àwọn eléyìí àwọn nǹkan ni tó ṣe ń pé kí ni obìnrin ní bùkátà ẹ̀rí sí láti fi ṣe àwọn nǹkan kan so adínú àwọn àfáà tó tún báyìí adínú àwọn àfáà gan tó ṣe ń pé wọn gbà bẹ́ẹ̀ pé gbogbo ara obìnrin àbò ni so àyà yìí adínú àwọn àfáà tí wọ́n ń tọ́ka síbẹ̀ so ala kulli hal ni pé àtìkíní àtẹkejì òun náà ni pé àyà yìí ń tọ́ka sí pé obìnrin yóò lo hijab ọ̀ranyàn ni kóbìnrin kó lo hijab ẹ̀rí Ọlọ́run subhanahu wa ta'ala ń sọ ní àyà yìí pé kí ni o ẹ̀rí pé wala yubdina zinatahunna illa ma zahara minha pé wọ́n ò gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn hàn àyàfi nǹkan tó bá hàn ní ọ̀ṣọ́ wọn Ọlọ́run bá tẹ̀síwájú náà yẹ pé walyadribna bi khumurihinna ala juyubihinna bákan náà kí wọ́n wá mú aṣọ hijabu wọn ẹ̀rí kí wọ́n dáàbò bi khumurihinna ẹ̀rí ala juyubihinna ìjáàbù wọn kí wọ́n fi borí wọn wá láti orí wọn wá kí wọ́n fi bo ara wọn ẹ̀rí Ọlọ́run bá tún sọ pé wala yubdina zinatahunna ẹ̀rí wọn gbọ́dọ̀ jẹ́ kí ọ̀ṣọ́ ara wọn kó hàn sáwọn èèyàn kí wọ́n má jẹ́ ní tí ó máa ṣíra lẹ̀ illa li bu'ulatihinna Ọlọ́run bá Ẹlẹ́dàá wa bẹ̀rẹ̀ sí ní ká àwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àti rí ọ̀ṣọ́ wọn ara wọn ọ̀ṣọ́ ìwárè ó túmọ̀ ó pín sọ́nà méjì ọ̀ṣọ́ tó jẹ́ ọ̀ṣọ́ tara gangan skin àti ọ̀ṣọ́ aṣọ èyí tí wọ́n máa ṣe tí wọ́n máa fi aṣọ ṣe ọ̀ṣọ́ tí wọ́n máa fi aṣọ ṣe Ọlọ́run bá ní wọn ò gbọ́dọ̀ fi hàn wala yubdina zinatahunna wọn ò gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ yìí hàn illa li bu'ulatihinna àyàfi fún àwọn ọkọ wọn nìkan àyàfi fún àwọn ọkọ wọn Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí ní ká pé aw aba'i bu'ulatihinna àbí àwọn bàbá ọkọ wọn aṣọ ọ̀ṣọ́ yìí tí wọ́n lò yìí àbí àwọn bàbá ọkọ wọn ni wọ́n lẹ́tọ̀ọ́ àti rí ẹ̀rí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń tẹ̀síwájú pé aw abna'ihinna àbí àwọn ọmọ wọn aw abna'i bu'ulatihinna àbí àwọn ọmọ ọkọ wọn Ọlọ́run bá subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa ká lè mọ̀ ìjáàbù nílò sẹ tí ó bá jẹ́ pé ìjáàbù òun ṣara rẹ̀ kí ló fẹ́ máa ṣàlàyé àwọn ẹni tí wọ́n rárá obìnrin àtàwọn ẹni tí wọ́n ní rárá rẹ̀ fún tó bá yẹ pé ká lo ìjáàbù sẹ kò sí lára ẹ̀sìn gẹ́gẹ́ báwọn kan ṣe sọ kọ́lọ́mù aláà kó má ṣe ìbá fún wọn lálàáfíà náà ọpọlọ torí pé ọpọlọ èèyàn ò ní má jẹ́ ọpọlọ tí ń ṣàárẹ̀ kéèyàn máa sọ pé ìjáàbù ohun tọ́lọ́mù bá aláà ṣe lófin kò sí lára ẹ̀sìn ó dájú pé ọpọlọ ẹni yẹn ń ṣàárẹ̀ ẹ̀rí nígbà tí ò bá ń ṣe ọ̀ranyàn kí lọ́lọ́mù bá aláà ń ṣàlàyé àwọn ẹni tí ó máa rí ara obìnrin fún tí wọ́n máa rí aṣọ obìnrin aṣọ ọ̀ṣọ́ obìnrin Ọlọ́run bá ní àbí àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ obìnrin ni wọ́n lẹ́tọ̀ọ́ àti rí aṣọ ọ̀ṣọ́ wọn àbáwọn tó jẹ́ àwọn ọmọ ọkọ wọn aw ikhwanihinna àbáwọn ọmọ ìyá wọn aw bani ikhwanihinna àbí àwọn ọmọ ìyá wọn bí ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n aw bani akhawatihinna àbí àwọn ọmọ ìyá wọn lóbìnrin alákọ̀ọ́kọ́ àwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbí àwọn ọmọ ìyá wọn lóbìnrin táwọn náà jẹ́ kí ni òtún ọjọ́kùnrin Ọlọ́run bá ní aw nisaihinna àbí àwọn obìnrin mùsùlùmí ẹ̀rí àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ àti rí kí ni o aṣọ ọ̀ṣọ́ wọn yìí èyí tọ́lọ́run bá aláǹ fẹ́ kí wọ́n fi hijabu wọn bò èyí tó ṣe ń gbé ó ti yíwọ́ mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ń sìn máa ń sìn à ń bọ̀ ń bẹ̀ aṣọ tọ́lọ́run bá aláǹ ní ká fi hijabu bò aṣọ ọ̀ṣọ́ yìí àwọn ẹlòmíì gan ó tún máa fi hijabu gangan ṣe ọ̀ṣọ́ fúnra rẹ̀ lẹ́ni tó ṣe ń gbé kí ni wọ́n máa design hijabu ẹlòmíì ó kó flowers sára hijab ẹlòmíì ó lo hijab tí ó tàn gbòó tó ṣe ń gbé tó bá ti yọ lọ́ọ̀kan báyìí gbogbo èèyàn ló dájú bò bẹ̀ ilé ìkọ́ ni aṣọ tí wọ́n ní ká lò ká fi ṣe hijab torí pé aṣọ tí wọ́n fẹ́ ká fi ṣe hijab wọ́n fẹ́ ká fi bo àṣírí ọ̀ṣọ́ ni kò tún wá gbọ́dọ̀ jẹ́ pé hijab gangan láti wá máa fi ṣe ọ̀ṣọ́ fún gbogbo ayé tó ṣe ń gbé á lo hijab lódodo ṣùgbọ́n hijab tá a lò òun gangan fúnra ara rẹ̀ bí ìgbà tó yẹ pé kí ni o èèyàn ò lo hijab ni torí pé nǹkan tí wọ́n fẹ́ ká fi hijab ṣe òun gan là á fi hàn Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ń tẹ̀síwájú pé aw ma malakat aymanuhunna
aw ma malakat aymanihinna hunna ọlọ́run bá aláà ní àbí àwọn ẹrúkùnrin wọn aw tabi'ina ghayri ulil irbati mina rijal àbí àwọn tó ṣe yín pé wọ́n jẹ́ àwọn ẹrú ẹ̀rí lọ́kùnrin tí wọ́n tẹ̀lé àwọn ẹrú wọn lọ́kùnrin ṣùgbọ́n àwọn ẹni yìí àwọn ò ní kápá àti ṣe àwọn ọkùnrin tí wọn ò lè ṣe tó jẹ́ pé alásùnmọ́ wọn wọ́n súnmọ́ wọn ẹ̀rí ní súnmọ́ tó ṣe yín pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí àti rí wọn ṣùgbọ́n ìlẹ́tọ̀ọ́ tí àti rí wọn yẹn ò tó gbé ẹ̀gẹ́ náà ṣùgbọ́n àwọn wá jẹ́ ẹni kí ni òkóbó ni wọ́n lè ṣe ọlọ́run bá aláàkọ́ gbé ilé ìkalẹ̀ àwẹ̀ tifli alladhina lam yadharu ala awrati nisa àbáwọn ọmọ kéékèèké èyí tó ṣe ń gbé kí ni o àwọn ò tí ì mature wọn ò mọ nǹkan tó jẹ́ pé èèyàn kan ṣe ra lẹ̀ wọ àwọn òkò sí òwò àbáwọn ọmọ kéékèèké báyìí ọlọ́run subhanahu wa ta'ala nírú àwọn ẹni yìí àwọn tá a kà kalẹ̀ yìí àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ àti rí aṣọ ọ̀ṣọ́ obìnrin èyí tóbìnrin fi ṣọ̀ṣọ́ sísàlẹ̀ àbáwọn àyè kan nú ara obìnrin ẹ̀rí nígbà tóbìnrin bá wà nínú ilé irú àwọn ẹni wọ́n ní access àti rí àwọn àyè yẹn ọlọ́run bá aláà bẹ̀rẹ̀ sí ní ká fún wa ọlọ́run bá bẹ̀rẹ̀ látòrí ọkọ àbáwọn ọmọ ọkọ àbáwọn bàbá wọn àbáwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbáwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbí lóbìnrin àbáwọn ọmọ ìyá wọn lọ́kùnrin àbáwọn ọmọ ìyá wọn lóbìnrin ọlọ́run subhanahu wa ta'ala ní àbí bàbá ọkọ wọn ọlọ́run bá aláà ń kà á báyìí àbáwọn ẹrú wọn lọ́kùnrin ẹ̀rí amọ̀pẹ́ ẹrú bídà kó kọjá ààyè rẹ̀ àbáwọn ẹrú wọn ẹ̀rí àbáwọn ọkùnrin èyí tó ṣe ń pé wọ́n jẹ́ aláìlèṣe nínú àwọn tó ṣe ń pé kí ni o bóyá wọn súnmọ́ wọn tó bẹ́ẹ̀ gẹ́ náà àwẹ̀ tifli alladhi lam yadharu ala awrati nisa àbọ̀mọ kékeré èyí tó ṣe pé kí ni o kò mọ nǹkan tí ń jẹ́ róhò kò mọ́wọ́ ọ̀tún yàtọ̀ sósì ọlọ́run bá aláà wá tẹ̀síwájú náà yà pé wala yadribna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihinna ọlọ́run bá aláà wá ní pé káwọn obìnrin wa lọ mọ o wọn ò gbọ́dọ̀ máa lẹ́yìn ìgbà tí wọ́n bá lo hijab tí wọ́n ti bo ara wọn báyìí tí wọ́n fi bo ọ̀ṣọ́ ara wọn yìí wọn ò gbọ́dọ̀ máa rin ìrìn tó ṣe ń pé kí ni o ẹ̀rí liyu'lama ma yukhfina min zinatihinna ní ìrìn tó ṣe ń pé àwọn èèyàn nígbà tó máa kọjá wọn bá ẹlẹ́yà ìkó nǹkan sára bí abẹ́ kan máa lọ kó máa jọsẹ̀ mọ́lẹ̀ bí ẹni tó lo kí ló ti ń pè táwọn obìnrin máa ń lò bí wíṣbídì àbí nǹkan kan bí gbogbo rẹ̀ máa ṣe ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lábẹ́ ìjáàbù ẹ̀yìn ọlọ́run bá aláàánú wọn gbọdọ̀ máa yún ní báyìí àbí wọn wà wọ bàtà tí ó máa kàn lẹ́ńkò kò débi kí wọ́n máa mọ̀ pé sísá alágbẹ́já ti wà around ẹ̀wò sísá ẹ̀ ìṣọwọ́ gbẹ́sẹ̀ wọn gan àbí bíi tàwọn tó ń ṣe modeling miss world ọlọ́run bá aláàánú wọn gbọdọ̀ máa rí yún ní báyìí ṣọlọ́run bá subhanahu wa ta'ala tó ń ṣàlàyé àwọn àlàyé fún wa pẹ̀lú òfin yàní pẹ̀lú àwọn tó lè rí ara obìnrin báyìí irú ìṣesí irú ìhun tọ́lọ́wọ́n bá aláàlò ní káwọn obìnrin lò láti fi bo ọ̀ṣọ́ ara wọn báyìí lèyìn wọn sọ pé kò sí nǹkan ẹnu ẹ̀sìn kí lọ́lọ́wọ́n bá ń ṣàlàyé àwọn tí wọ́n ó ra ara obìnrin fúnṣẹ́ nígbà tó bá yẹ pé kò sí hijab nínú ẹ̀sìn àbí nígbà tí wọ́n bá ń ṣàlàyé pé ẹni báyìí ló lè rí nǹkan báyìí ó ń túmọ̀ sí pé àwọn kan ò lè rí nǹkan yẹn kí wá ni wọ́n ní kó fi bò kí ni wọ́n ní kó fi bò torí ẹ̀ àwọn nǹkan yìí wàláhì nǹkan tí máa ń ba nínú jẹ́ ni téèyàn bá ń gbọ́ àwọn ọ̀rọ̀ rádaràda báyìí lẹ́nu àwọn èèyàn èyí tó ṣe ń pé ó ti bí ẹ̀gbin sọ́kàn àwọn èèyàn ẹlòmíì gan tó lẹ́sìn ṣe yóò máa rí ẹ̀sìn bí àwàdà bí eré so ìjáàbù tọ́lọ́wọ́n bá aláà ní káwọn obìnrin mùmínì àwọn ẹni eré tí wọ́n fẹ́ pàdé ọlọ́wọ́n bá wọn lẹ́ni tí ó yọ́nú sí kọ́lọ́wọ́n bá aláà kó má ṣe àṣẹ gbogbo obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ ìjáàbù tọ́lọ́wọ́n bá aláà ní kan lórí ìjáàbù tí ó bo ara wọn ó wá ba nínú jẹ́ lásìkò tá a wà yìí tó ṣe wípé ìṣesí tẹ́ máa rí táwọn ọmọ mùsùlùmí yóò máa ṣe wàláhì yóò máa bàyàn ní jẹ́ pẹ̀lú ìjáàbù àwa máa pariwo táwọn kan máa jẹ́ bá ní skul hijab ní skul kan àbí kébí aláàyè kan àbí kinní kan àwọn máa pariwo ṣáwa gan kó hijab yẹn lé àìmọye mùsùlùmí tó ṣe pé hijab yìí tí àyà yìí ń tọ́ka sí fún wa pé ọ̀ràn yàn ní fún gbogbo mùsùlùmí tó bá ti bàlágọ̀ yìí tó ṣe pé nítorí iṣẹ́ lẹ́lòmíì ń ṣe ń lo scarf tí wọ́n ń pè ní hijab sọ̀pọ̀lọpọ̀ hijab táwọn èèyàn ń lò tá a bá wo àyà tá a kà fún wa yìí ṣe irú hijab báyìí káwa náà ló wo Suratu Nur àyà 31 ẹni tí yorùbá lè ka lárúbáwá rẹ̀ kó lọ ka yorùbá rẹ̀ kó lọ ka english rẹ̀ ṣe ìjáàbù tí wọ́n ní ká lò tí wọ́n sọ pé àwọn kan ni ó máa rí ara wa ṣe yóò wá jẹ́ ìjáàbù tó ṣe yín pé a lò yóò kò ní kọjá àyà obìnrin kò lè jẹ́ bẹ́ẹ̀ láéláé torí pé ìhòòhò obìnrin àwa náà mọ ibi tó ti bẹ̀rẹ̀ gbogbo wa náà la mọ̀
ẹ máa rí táwọn èèyàn máa lo hijab tí ò ní ju báyìí lọ, tí ò ní ju báyà báyìí lọ. wọn pe ọ́fíìsì làwà yìí, no, you have to look corporate, and láti look corporate torí iṣẹ́ ọmọbìnrin mùsùlùmí. kódà a máa rí àwọn ọ̀gá lẹ́gbẹ́lẹ́gbẹ́ míì gan tó ṣe ń pé àwọn ó tún máa fàlà sí hijab táwọn ọmọbìnrin ẹgbẹ́ ó lò. at least ọlọ́run bá rí wa náà iṣẹ́ pàtàkì àṣà jẹ́ àmú, so ẹ̀yin náà ẹ má jẹ́ kó kọjá báyìí inú ẹgbẹ́ tiwọn ẹgbẹ́ wa ò gbàjú báyìí lọ. so irú àwọn hijab báyìí rèé kò ń ṣe hijab tí ń bí yìí fún Islam, bí kì í bá ṣe hijab tó ń kó ìyẹpẹrẹ bá àwọn ọmọbìnrin mùsùlùmí, ìyẹpẹrẹ ní kó bá àwọn ọmọbìnrin mùsùlùmí. pàápàá jùlọ tẹ́lómi bá ń ṣe ayẹyẹ tó ń ṣe nǹkan àjọyọ̀, ẹ rí ngbà míì tẹ́lómi ó lo mosquito net tó sọ pé òun lo hijab. gbà míì tó máa ń ṣe wedding bí ó ṣe nìka mosquito net lẹ́lómi ó lò tí ó fi borí mosquito net àbí net tí wọ́n fi ń pẹja tí wọ́n fi ń dẹ àwọn, òun lẹ́lómi ó lò tí ó sọ pé òun lo hijab. hijab náà wà lélẹ̀, hijab ẹ̀sìn lélẹ̀, ẹ̀rí ṣe hijab lélẹ̀, hijab ẹ̀sìn kan lélẹ̀. kódà níbi tó ń fẹ́ kí obìnrin tó bá lo hijab wọn kó ṣọ́ ara rẹ̀ dé, òun lọ́wọ́ bá ń sọ ń gbẹ̀yìn ayá yìí. ó lo hijab ó lo khimaru gan, kò túmọ̀ sí pé kéèyàn wá máa rin ìrìn, ẹ̀rí ìrìn tó ṣe ní pé yóò máa kan ilẹ̀ ń kó táwọn èèyàn máa mọ̀ pé síta lágbájá ló ń bọ̀ yìí, táwọn èèyàn máa mọ̀ pé síta lágbájá ló ń bọ̀ yìí, ìrìn bẹ́ẹ̀ wọn ò fẹ́ káàrin. òun lọ́wọ́ subhanahu wa ta'ala ń sọ fún wa yìí, ẹ̀rí Ọlọ́run subhanahu wa ta'ala ń kí wa ń lọ, ó bẹ̀rẹ̀ nínú ayá yẹn pé wa qul lil mu'minat, sọ fún àwọn mu'mina lóbìnrin, ẹ̀rí Ọlọ́run bá ní yaghdudna min absarihinna wa yahfadna ẹ̀rí furujahunna. Ọlọ́run bá ní sọ fún àwọn obìnrin mùmínì kí wọ́n rẹ ojú wọn lẹ̀, kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn, kí wọ́n máa ṣọ́ abẹ́ wọn. wala yudnina zinatahunna illa ma dhahara minha, wọn ò gbọ́dọ̀ máa gbé ọ̀ṣọ́ wọn hàn àfi tó bá hàn bẹ́ẹ̀. wal yadribna bi khumurihinna, ẹ̀rí kí wọ́n wá lo khimaru wọn, báàbá tiẹ̀ gbọ́ kí ló ti ń pè. wal yadribna bi khumurihinna ala juyubihinna, kí wọ́n wá mú khimaru wọn kí wọ́n dààbò orí wọn. wala yudnina zinatahunna, wọn sì gbọ́dọ̀ fi ọ̀ṣọ́ wọn kàn fi hàn. kádàkùn torí tọ́lọ́wọ́n bá kápáyà Ọlọ́wọ́n bá akí gbogbo àwa tá à ń lo hijab yìí nítorí tọ́lọ́wọ́n ọba, torí pé náà àwọn ohun tí ó máa discourage ẹlòmíì tó ní ìlò nítorí tọ́lọ́wọ́n ọba, òun ní ìṣesí táwọn obìnrin míì máa ń ṣe. ìgbọ́n táwọn obìnrin míì náà tí wọ́n ń lò, kódà ẹlòmíì tó ń lo full khimar, nínú àwọn nǹkan tá a rí ládánwò lọ́dọ̀ àwọn ọmọ ìyá, òun náà ni pé nínú àwọn àṣà tó tún ṣẹ̀ṣẹ̀ gbáyé kan sí, ẹlòmíì tó bá lo khimar délẹ̀ yóò tún wá gbé báàgì kan yóò fi kọ́ gbáyà kí wọ́n lè mọ̀ pé tọ̀ báyìí ló ṣe rí, báyìí ló ṣe pọ̀ tó. eléyìí náà ìṣesí tí ò dáa ni. nǹkan tọ́lọ́run bá aláàṣẹ lófin, èèyàn gbọ́dọ̀ máa kọ́ nǹkan náà lábùkù. bí èèyàn bá fẹ́ rí ojú rí Ọlọ́run ọba, kọ́lọ́run bá aláàkọ́ má ṣàìjẹ́ kí gbogbo wa ká rí ojú rí Ọlọ́run ọba. àwọn afáà ṣàlàyé pé al muradu bil khimari fil aya, ẹ̀rí àyà tá a kà fún wa yìí, ihun tá a gbà lérò pẹ̀lú khimaru ń bẹ̀ yẹn huwa gita'u sha'ri ra's, òun náà ní nǹkan tí ó bo orí obìnrin, tí ó bo látorí, ẹ̀rí tí ó bò ó délẹ̀ látorí, tí ó wàá bò ó délẹ̀. wàhádà nasu wàhádà nasu nasu yìí rè ẹ̀rí rè minal Qur'an, wàhádà nasu minal Qur'an wa dalalatihi la taqbalu ta'wil ma'na akhar. wọ́n ní nasu yìí rè kò ń ṣe nǹkan tó ṣe ń pé àwa máa fún ní túmọ̀ míì pé bóyá tọ̀ báyìí la ṣe lè yí sí khimaru yẹn o, ẹ̀hún tó ń túmọ̀ sí náà ni pé ìjáàbò tí ò ju báyìí lọ, khimaru yẹn téèyàn bá ti lo aago ó ti lò náà nìyẹn, ẹ̀rí khimaru tọ́lọ́ ń sọ fìlà ni khimaru yẹn téèyàn bá ti dégò ó ti túmọ̀ bẹ́ẹ̀. irú yìí táwọn àáfàá tó ṣe yín pé wọ́n sick upstairs ọpọlọ wọn ń ṣàárẹ̀ tí wọ́n sọ káàkiri, kọ́lọ́mbà ẹlẹ́dàá wa kó jọ kó má ṣe wá lẹ́ni tí ó kó ìfẹ́ rú àwọn ẹni báyìí sọ́kàn débi tí ó máa gbà tànjẹ lọ́wọ́ wọn, débi téèyàn ó máa gba ẹ̀tànjẹ lọ́wọ́ wọn. ẹ̀rí wá rẹ́gẹ́dẹ́ tó tọ́ka sí wípé ká lo hijab, kọ́mọ obìnrin mùsùlùmí kó lo hijab ọ̀ranyàn nínú ẹ̀sìn Islam. wàláhì nígbà nínú jẹ́ pẹ̀lú ìṣesí èyí tí àwọn èèyàn tí wọ́n ń fi khimaru ṣe ní òde èní. nínú àwọn ìṣesí a tún gbé fídíò kan wá sìn tí àwọn èèyàn máa ń fi khimaru tí wọ́n máa fi ń dán lára, tí wọ́n máa ń fi khimaru ṣe ní ìṣe èyí tó ṣe ń pé kí ni o, ó gbalẹ̀ láwùjọ wa. ká wo àwọn ọmọbìnrin ẹ rí i pé khimaru táwọn eléyìí lò, khimaru tí wọ́n fẹ́ kóbìnrin mùmínì lò ní èyí tí ó délẹ̀ gbàgẹ̀rẹ̀ báyìí,
ẹ̀rí òun náà ni tó ṣe pé ohun tí yóò yọ̀ọ́lẹ̀ lára rẹ̀ ò ní ju ọwọ́ rẹ̀ àti ojú rẹ̀ lọ ṣùgbọ́n ó bani nínú jẹ́ nígbà tó bá jẹ́ pé irú nǹkan báyìí ní àwọn ọmọ obìnrin mùsùlùmí hijab aṣọ ẹ̀sìn tọ́lọ́wọ́n bá Allah ṣe lọ́ranyàn tọ́lọ́wọ́n bá Allah tí ó ṣe lọ́ranyàn irú nǹkan báyìí ní àwọn ọmọ obìnrin mùsùlùmí fi ń ṣe ẹ̀rí nígbà tá a tún wá rí fídíò yìí lórí social media ń tó ba nínú jẹ́ jùlọ ni pé àwọn èèyàn tún wá ń dìfẹ́ǹdì irú àwọn ìṣesí báyìí pé kí ló wà ń bẹ́ẹ̀ ṣùgbọ́n cash fún wọn enjoy ara wọn ni Islam ò ní kéèyàn banújẹ́ Ọlọ́run bá Allah máa bà wá nújẹ́ kéèyàn enjoy ara rẹ̀ Islam fẹ́ kéèyàn gbádùn ara rẹ̀ ẹ̀rí ṣùgbọ́n ṣá Islam fẹ́ kéèyàn yọ̀ nígbà tí Ọlọ́run bá Allah bá fi dáadáa kọyàn yíyọ̀ gbọ́dọ̀ lálà Anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé sultani mal'unani fi dunya wal akhirah àwọn ohun méjì kan bẹ Ọlọ́run bá Allah ti ṣẹ́bi lé wọn láyé àti lọ́run ẹ̀rí mizma'un inda ni'ma ohun tó ṣe é gbé kí ni onígbà tó Ọlọ́run bá Allah bá ṣe ìdẹ̀ra fún yóò máa kọjá àlà bí kéèyàn máa jójó ẹlẹ́lẹ́yà bí kéèyàn máa kọyin ẹlẹ́lẹ́yà bí kéèyàn máa ṣe wọ́nranwọ́nran látara pé Ọlọ́run ṣe ìdẹ̀ra fún bí adẹ̀ra àlàáfíà bí adẹ̀ra owó bí adẹ̀ra pò àbí dẹ̀ra àwọn nǹkan kan lé ayé kan kó wá jẹ́ kó wàá rí nǹkan tó fẹ́ fi dúpẹ́ fọlọ́run ju pé kó wá máa jójó ẹlẹ́lẹ́yà lọ kámẹ́tẹ̀ tí wàá sọ pé àwọn orin tó jẹ́ pé kí ni o muharramat àwọn orin èèwọ̀ ẹ̀rí àwọn orin èèwọ̀ èèyàn á máa gbọ́ èèyàn á máa ṣe bí ọmọ aláṣẹ́wó ọmọ mùsùlùmí ẹ dákun torí tọ́lọ́run ọba ṣé ìṣesí mùsùlùmí tó mọ nǹkan tó ń ṣe lélẹ̀ ṣírú àwọn ilé ilé yìí ó tún wá wá sórí social media tí wọ́n máa dìbẹ́ǹdì pé ohun tí wọ́n ń ṣe yẹn kò bad nǹkan tí wọ́n ń ṣe kò burú nǹkan tí wọ́n ń ṣe kí ló ta kò nú ẹ̀sìn ní ìṣesí tó yẹ pé èèyàn fẹ́ lè máa ké lẹ́yìn tó bá ní kàkún sẹ́sìn rẹ̀ ẹ̀rí èèyàn fẹ́ lè máa ké pé ṣáwọn ọmọ mùsùlùmí náà ní ṣe báyìí èèyàn fẹ́ lè máa bomi lójú pé ṣáwọn ọmọ mùsùlùmí àwọn náà ni wọ́n ń ṣe bọ́n ṣe ń ṣe ẹ̀rí ní ìṣesí tí ò da ìṣesí aláìnítìjú àwọn kan tí wọ́n ń dìbẹ́ǹdì wọn kí ló bá dín bẹ́ẹ̀ kí ló burú bẹ́ẹ̀ kí ló ṣe nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n cash fún ọ ní torí ìtọ́lọ́hún ìṣesí ilé ìwọ̀n ṣe ìṣesí gidi wàláhì kò ń ṣe ìṣesí gidi ìmúra tí wọ́n mú yìí masha Allah ìmúra àlùbáríkà ni ìmúra dáadáa ni ìmúra táwọn fẹ́ kọ́mọ obìnrin mùsùlùmí kó máa mú ni kọ́lọ́run bá Allah kó má ṣe kún wọn lọ́wọ́ láti lè ṣe correction a lè condemn gbogbo nǹkan tí wọ́n ṣe totally ìmúra tí wọ́n mú ìmúra ara ẹ̀sìn ìmúra dáadáa ni ṣùgbọ́n nǹkan tí wọ́n fi ìmúra yẹn ṣe yìí nǹkan burúkú tó lè mú yàn rí bínú Ọlọ́run bá téèyàn bá mọ̀mọ̀ ṣe ni kódà ó lè sọ̀yàn dẹni tí ò ní jẹ́ mùsùlùmí mọ́ tó bá jẹ́ pé èèyàn mọ̀ ọmọ èèyàn fẹ́ máa fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ni torí pé kí ni o kéèyàn máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ẹ̀rí alistisa òbí dín ní kéèyàn máa fẹ̀sìn Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ nǹkan nínú àwọn nǹkan tí máa ń sọ níbi kèfèrí ni tẹ́rì wà fún Quran ẹ wo Suratu Tawbah àwọn mùnáfìkì àwọn èèyàn tí wọ́n sọ àwọn sọ̀hábà lẹ́yìn pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó ṣe ń gbé kí ni o wọ́n ń sọ eré ni wọ́n ń panu ni wọ́n fi ń panu láàrin ara wọn lẹ́nu tó ṣe pé wọ́n mí nẹ̀ ṣùgbọ́n látara bí Ọlọ́run bá aláàsọ pé wọ́n ti di kèfèrí kí lọ́lọ́run bá sọ kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ṣe ẹ wá rí nǹkan fi ṣe awẹ́wàá má ó wá jẹ́ àmì Ọlọ́run ọba àyà Ọlọ́run ọba hijabu lílò nínú àwọn àmì Ọlọ́run ọba tọ́lọ́run ọba fẹ́ kọ́ máa rí lára ọmọ mùmíní ọmọ obìnrin mùsùlùmí ni Ọlọ́run ọba ní abillahi wa ayati ṣe Ọlọ́run ọba àbí àmì rẹ̀ wa rasulihi àti òjíṣẹ́ rẹ̀ kuntum tastahzi'un ló wá kù tẹ́yìn fi ń ṣàwẹ́wà la ta'tadhiru ẹ gbọ́dọ̀ mú àwùjáde kankan wá qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tẹ́ ti di olùgbàgbọ́ òdodo kí ló fọ àtàwọn ẹni fi di kèfèrí torí pé wọ́n ń fi ẹ̀sìn Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ torí ẹ̀ mú ń bẹ lọ́hùn fún àwọn ọmọ ìyá yìí pé kó má jẹ́ pé wọ́n ń fi nǹkan yìí ṣe yẹ̀yẹ́ ni kó má jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ ń gbé tọ̀ torí àwọn nǹkan tí wọ́n ń lò pé bóyá wọ́n fẹ́ fi yẹpẹrẹ aṣọ yẹn ni àrò pé kọ́lọ́run bá Allah jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run bá Allah má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run bá jẹ́ pé kó jẹ́ pé àìmọ̀ kan ni wọ́n fi ń ṣe nǹkan tí wọ́n ṣe kí wọ́n mọ̀ tí wọ́n bá dẹ̀ ń wúru fídíò tá à ń ṣe yìí torí ìtọ́ lọ́hùn ọ̀rọ̀ èébú kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ pé kéèyàn máa ṣẹnu fatafata kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ kéèyàn ṣàtúnṣe kó túbá ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ fún wa àṣẹ Ọlọ́run bá òun ní ìjáàbù Ọlọ́run bá sì kì wá ń lọ pé falyahdharu alladhina yukhalifu an amrihi gbogbo ẹni tó ṣe yín pé wọ́n máa ń yapa òfin àṣẹ Ọlọ́run ọba tọ́lọ́run bá aláàṣẹ lófin kí wọ́n lọ ṣọ́ra ẹ̀rí an tusibahum fitna kí fitna má bàa jẹ́ tiwọn Ọlọ́run bá aláwọ̀ ní jẹ́ kí fitna jẹ́ tiyín o àti gbogbo àwọn ọmọ obìnrin mùmínì àti gbogbo mùsùlùmí torí náà ẹ lọ ṣàtúnṣe nǹkan yìí ò yẹ ní nǹkan tí a máa rí ọmọ obìnrin mùsùlùmí tí ó máa ṣe
kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó má ṣe bá tún àwọn ọmọ ìyá wa yìí, kọ́lọ́mọba Allah kó bá tún wọn ṣe, kọ́lọ́mọba Allah kó bá ṣe àmójúkúrò fún wọn. gbogbo ẹ̀yin tẹ́ wá ń dìvẹ́ǹtì tẹ́ ń gbarata fún nǹkan báyìí pé kí ló wà ń bẹ̀, tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ yín bóyá àwọn ọmọ yín ò kí múra báyìí, ẹ ti wá rí àwọn ẹni tó ṣe yín pé bẹ́ẹ̀ bá ti dáàrin àwọn ẹni tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ ẹ̀sìn láì dáa, ẹ máa rẹ̀ ń tẹ́ máa fi ṣàpèjúwe kódà àwọn sísá kan jẹ́ òní ìjọba àríjó tí wọ́n ń jó lórí kinní tí wọ́n ń sọ àgírí ẹ̀rí àwọn aborí má bò wá tó bá wá yá wọn wá sọ pé àwọn kinní kan irú nǹkan tẹ́lómi fẹ́ máa fi fídíò yìí ṣe tó fi ń dìbẹ́ǹdì aburú lórí Facebook nìyẹn. bákan náà Facebook yìí wallahi tí ò bá sí pé àwọn àǹfààní kan tí ń bẹ ń bẹ ni kódà èèyàn ò bá sọ pé kéèyàn wọn máa débẹ̀ gan olóore, ṣùgbọ́n àǹfààní pọ̀ ń bẹ, àǹfààní kan làwọn náà fi ń ṣe táwọn èèyàn ń wò wáyìí. ohun tá a fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ó rí nǹkan tó ṣe ń gbé ó tako làákàyè ọmọ èdè ènìyàn, ìjọ ọmọ èdè ènìyàn gan tako, àwọn èèyàn ó sì máa dìbẹ́ǹdì ẹ̀ lọ́nà tó ṣe ń gbé kí ni o, ẹ máa rò pé ṣé èèyàn dẹ̀ lẹ́ni tó ń dìbẹ́ǹdì kan yìí. kéèyàn máa jó gan ijó kó má jẹ́ pé ìjáàbù kìmọ́rù làwọn ọmọbìnrin yìí wọ̀ tí wọ́n fi ń ṣe irú nǹkan báyìí. ọmọ rí kan tó lálàáfíà lọ́mọbìnrin tí kì í ṣe ọmọ aláṣẹ́wó ọmọ nínàbì yóò máa jórujó táwọn ọmọbìnrin yìí jó yìí. débi téèyàn á máa dìbẹ́ǹdì pé kí ló wà ń bẹ̀. gbogbo àwọn nǹkan tó ṣe ń gbé kí ni o àfi bayé jẹ́ bí bayé ṣe dà lé ni. àwọn sì máa sọ kò sí nǹkan táwọn afáàfin ń pariwo nǹkan yìí lódodo, kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀, ṣùgbọ́n à ń páyà pé tí ìbínú ọlọ́run bá aláàbá máa dé yálà àtàyè àbítà kìyàmà káwa máa ní pín bẹ̀, kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe ńlá gbogbo wa, torí pé ọlọ́run bá aláà ti kìwà nínú pé wal asr, ọlọ́run bá ní tó bá ti di irú àsìkò báyìí àsìkò gbẹ̀yìn ayé báyìí innal insana lafi khusr, àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà nínú òfò, wọ́n wà nínú ìdààmú illa alladhina amanu, àyàfi àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rí wa amilu solihat, àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n máa ṣiṣẹ́ ìgbàgbọ́ tí wọ́n máa ṣiṣẹ́ olóore wa tawasaw bil haqqi, tí wọ́n máa ṣe wá sí òdodo. ohun tó bí táwọn afáàfin pariwo nìyẹn, ohun tó bí táwọn afáàfin pariwo nìyẹn wa tawasaw bis sabr, àwọn sì máa ṣe wá sí sùúrù fáwọn èèyàn. báwo lè yóò ṣe rírun nǹkan báyìí téèyàn wọn máa kí nǹkan yẹn lẹ́yìn pé nǹkan tó tọ́ ni ní mùsùlùmí. kọ́lọ́mọ ẹlẹ́dàá wa kó má dà wá lórí irú nínú àwọn àmì ìgbẹ̀yìn ayé òun nìṣe sí táwọn ọmọbìnrin yẹn ń ṣe yẹn. pé anabi sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadith èyí tó wá nínú Sahih Muslim tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé kí ni o àwọn kan ń bẹ ẹ̀rí anabi sallallahu alaihi wasallam sọ pé sinfani min ahli an-nar, ìṣesí kan ń bẹ ìṣesí àwọn nínú àwọn ìṣesí àwọn ará alẹ́ náà ni kọ́lọ́mọba kó má ṣe wálẹ̀ nínú. anabi sallallahu alaihi wasallam wá ṣàlàyé pé kí ni o lam arahuma, ní àsìkò tèmi wáyé anabi ní yìí tí ìrí ìṣesí náà káwọn èèyàn máa ṣe. anabi sallallahu alaihi wasallam ní ìṣesí yẹn kò tí ì gbalẹ̀ lásìkò tóun wáyé táwọn tóun lò lọ́wọ́ sallallahu alaihi wasallam. anabi sallallahu alaihi wasallam wá ṣàlàyé fún wa pé kí ni o ẹ̀rí inú ìṣesí ó ní àwọn obìnrin tó yẹ pé kí ni o kàṣíyàtì àríyàt, àwọn obìnrin tó ṣe yín pé wọ́n ń múra lóòótọ́ ṣùgbọ́n tòun ti bí wọ́n ṣe múra ìhòòhò ni wọ́n wà. àwọn obìnrin tí wọ́n múra bíi búrẹ́dì tí wọ́n ń wọṣọ ẹ̀rí wọ́n múra bíi búrẹ́dì, àmọ́ pé búrẹ́dì máa ń wọṣọ láìlọ́n àbí tòun ta aṣọ tí búrẹ́dì wọ̀ ìhòòhò ni búrẹ́dì máa ń wà. àwọn obìnrin tí wọ́n máa ń múra bíi búrẹ́dì Ànábì sallallahu alaihi wasallam sọ pé wọn ò tí ì sí lásìkò wọn sí wọn ń wọṣọ lóòótọ́ o ṣùgbọ́n ìhòòhò ni wọ́n wà. tó bá làákàyè mu ìwọ wọn obìnrin mùsùlùmí tó ṣe ń pé ńgbà tó fẹ́ wẹ̀ nínú ilé ilẹ̀kùn bedroom ó tì mọ́rí ni, nígbà tó fẹ́ múra ó tilẹ̀kùn mọ́rí ni, ó wá fẹ́ jáde síta ó wá múra tó ṣe ń gbé olóòlò ìjáàbù lóòótọ́ ìjáàbù ọ̀hún ò wá jù báyìí lọ, ìjáàbù tó ṣe ń gbé wọ́n fi mọ̀ pé mùsùlùmí ní ẹ́ o ṣùgbọ́n ọmọ aláṣẹ́wó ní at the same time. irú àwọn ìjáàbù yẹn tó ń tọ́ka nìyẹn pé mùsùlùmí ni mí o ṣùgbọ́n at the same time mo lọ́jà níbi tí mò ń ta ẹ̀ wá náà. òun ni irú àwọn ìjáàbù báyìí ìjáàbù orúkọ tá a fún àwọn ìjáàbù báyìí ni ẹlòmíín náà tó ti ń rọ́jú bọ̀ náà àwọn sisters wa tó ti ń gbìyànjú ẹ̀rí yóò wá dọjọ́ wedding gẹ́gẹ́ bá a ṣe sọ yóò wá lọ́dọ̀ mosquito net tó sọ pé òun ló jáàbù wọ́n tú láàsí rẹ̀ èmi lọ́jọ́ ayọ̀ rẹ o wọ́n ń ṣe lẹ́ẹ̀mejì o wọ́n ń ṣe kinní kan o ìgbà kan o kan o ní jẹ́ ó rántí pé èèyàn ń kú lẹ́ẹ̀mejì ìgbàkigbà ní kú lè dé nígbà téèyàn ò bá ń ṣe ìgbéyàwó lẹ́ẹ̀mejì ṣé kò wá túmọ̀ sí pé ìyàwó nìkan lópin orí ilé ayé ni téèyàn ń ṣe dáadáa téèyàn ń ṣe ilé ayé tó fi jẹ́ pọ́jọ́ yẹn lèèyàn gbọ́dọ̀ ṣẹ́ lóhùn. nínú ìgbéyàwó tá a fẹ́ ṣe àtàlìjánná tó ṣe ń gbé gbére ni àbí ikú tó ṣe ń pẹ́ kan náà lèèyàn ń kú èwo ló yẹ kéèyàn máa ronú èwo ló yẹ kí mùsùlùmí máa protect níbẹ̀ kó máa wáṣọ fún di ṣẹ́sìn ẹni ni àbí àjọyọ̀ tó ṣe ń gbọ́jọ́ yẹn náà ló mọ kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó ṣàánú fẹ́ ní kọ̀ọ̀kan wa
torí náà ìṣesí táwọn obìnrin fi hijab ṣe òun náà ló ń fà á tó fi jẹ́ pé àwọn tó ṣe pé wọn ò kì í ṣe lẹ́sìn tí wọ́n fi ń rọ́bìṣì rẹ̀ torí pé àwa gan ò pọ̀ nǹkan yẹn lé kọ́lọ́mù ẹlẹ́dàá wa nínú àánú rẹ̀ kó má ṣe ìṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn ẹ̀rí tó jẹ́ ká mọ̀ pé hijab yìí rè ọ̀ranyàn ni òun ni hadith èyí tó wá nínú yàní sunanu Abu Dawud tí anabi sallallahu alaihi wasallam tí ó ń sọ fún Asma bintu Abubakar radiyallahu anha anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ya Asma'u ire Asma'u innal mar'ata idha balagatil mahid ó rí obìnrin tó jẹ́ pé tó bá ti mature tó ti ń ṣe nǹkan oṣù lam yasluh an yura minha illa hadha wa hadha anabi sallallahu alaihi wasallam sọ pé kò tọ́ kárí ara ru obìnrin bẹ́ẹ̀ ẹ̀rí illa hadha wa hadha àyàfi bí àti bí nìkan wọ́n ní anabi sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí ojú àti ọwọ́ hadith tó fẹsẹ̀ rìn lẹ́ni anabi sallallahu alaihi wasallam tọ́ka sí ojú àti ọwọ́ kí ló fà á wọ́n ní pé anabi sallallahu alaihi wasallam nínú ẹgbàá wáyẹn pé anabi sallallahu alaihi wasallam lọ lé Abubakar Siddiq radiyallahu anhu ní Asma tó jẹ́ ọmọ Abubakar ó rí anabi òun sì wọ́n pé tọ̀ ọmọdé làwa kí la ní tà ń bò ẹ̀rí ó ṣíra lẹ̀ kó bóra bó ṣe yẹ kóbìnrin mùmínì bóra anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún un pé ya Asma ire Asma'u innal mar'ata òróbìnrin mùsùlùmí idha balagatil mahid tó bá ti mature tó ti ń ṣe nǹkan oṣù tó ti mature báyìí lam yasluh kò tọ́ an yura minha illa hadha wa hadha àyàfi ibi àti ibi wa ashara ila wajhi wa kaffayhi wọ́n ní anabi sallallahu alaihi wasallam àwọn atọ́ka sí kíni o ojú àfi bí àti ibi ẹ̀rí anabi sallallahu alaihi wasallam tó wá sọ ọ̀rọ̀ kan èyí tó lágbára nínú ẹgbàá wa mi tó ṣe ń pé gbogbo àwọn àfa aládìsí náà ni wọ́n gbé hadith yìí àyàfi Nasa'i nìkan ẹ̀rí anabi sallallahu alaihi wasallam ní la yuqbalu Allahu salata haridin anabi sallallahu alaihi wasallam sọ pé wọn ò ní gba Ọlọ́run subhanahu wa ta'ala ò ní gba ìrun ọmọ obìnrin tó bá ti mature ẹ̀rí tó ti ń ṣe nǹkan oṣù ẹ̀rí òun là ń pè ní ahidi ẹni tó ti ń ṣe nǹkan oṣù lóbìnrin anabi sallallahu alaihi wasallam ní Ọlọ́run ọba aláwo ní gba ìrun rẹ̀ illa bi khimarin àyàfi pẹ̀lú khimarin kó bo gbogbo ara rẹ̀ àfi pẹ̀lú pé kó bo gbogbo ara rẹ̀ àìmọ́ yóò obìnrin mùsùlùmí bẹ́ẹ̀ pé wọ́n kàn ń ṣe exercise lásán ni kọ́lọ́mù bẹ́ẹ̀ lẹ́dàá wa kó má ṣe àṣàṣe dànù torí náà ìwọ ọmọbìnrin mùsùlùmí tó ń gbọ́ mi tó o bá fẹ́ kírun má jẹ́ kí àṣetọ́nù yé sí ẹlẹ́mìí o pé àwọn kan alákatakítí wọ́n tún ti dé gbogbo nǹkan ní òde alọ́dọ̀ wọn dákun torí tọlọ́hun wáàsí tó ń gbọ́ yìí gbọ́ nígbọ́ pé Ọlọ́run bá aláàfẹ́ ló ń sábà bí láti ṣàtúnṣe nǹkan tó ní mọ̀ ń pa rẹ̀ tẹ́lẹ̀ fún ẹni kọ́lọ́mù bẹ́ẹ̀ lẹ́dàá wa kó má ṣe ló ń sábà bí dáadáa fẹ́ni tí ń sọ àtẹ́ni tí ń gbọ́ má tako ṣiṣẹ́ lórí ẹ̀ torí pé ìjọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀rí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn gan kò faramọ́ pé kọ́ ọmọbìnrin kó máa ní òhò inú ẹ̀sìn wo láti rí kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó jọ náà nù rẹ̀ kó má ṣe ṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa tẹ́lẹ̀ yìí bá wá yé wa kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó jọ ó ṣe àlékún àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ fún wa ká wá lọ síbi májẹ̀mú ẹ̀rí ṣùrùtù hijabul mar'atil muslimati ṣùrùtù májẹ̀mú tí ń bẹ fún ìjáàbọ̀ ọmọbìnrin mùsùlùmí ó láwọn májẹ̀mú ó ní bí kìíní ọ̀rùn bọ́lọ́mọba aláàṣẹ fẹ́ orí kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó má ṣe àṣẹ ní ìrọ̀rùn fún wa kọ́lọ́mọba wa kó má ṣe wá lọ́kan nínú àwọn ẹni àbámọ̀ kọ́lọ́mọba wa kó jọ kó gbàdúrà wa ṣùgbọ́n síwájú báyìí gbogbo àwa òbí tá a máa ń ní káwọn ọmọ wa kí wọ́n lo hijab tá a máa ń là ń jà káàkiri ẹ̀rí pé àwọn ọmọ wa wọn ò fẹ́ jẹ́ kí wọ́n lo hijab nílé ìwé ẹ dákun ẹ jẹ́ amójútó wọn àìmọye ọmọ mùsùlùmí míì gan tó ṣe ń pé nílé ìwé wọn ìranù tí wọ́n rí tó ń fi hijab ṣe oníwọ̀n sọ pé ìwọ tó múra báyìí kẹ́ ẹ kúkú máa lo kíní gan ó pé má lò wá bí mọ́ nǹkan tó máa ń bí ńgbà míì nìyẹn because a rí ẹni rí ọmọ tó wà responsible báwo ló ṣe máa jórujó báyìí lẹ́fì máa rí àwọn ọmọbìnrin míì tó ṣe pé àwọn sì ní làákàyè wọn ò tí ì yẹ
tí wọ́n bá lo hijab wọ́n máa ṣọ́ ìṣesí wọn lọ́dẹ alájẹ ẹjẹ àjọ àná ara wọn pẹ̀lú hijab kò ìgbàgbọ́ yí rẹpẹtẹ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wọn gba aṣọ yẹn òun ṣaṣọ téèyàn lè máa fi ṣe rádaràda. àwọn òbí ó dọwọ́ wa àwọn ọmọ tá à ń rán lọ léèwé kí wọ́n lọ léèwé ọmọ mi ń ṣe sí tí wọ́n máa lọ ń ṣe léèwé gangba mi ní máa ń jẹ́ káwọn tí wọ́n jẹ́ olórí iléèwé tiẹ̀ fẹ́ rọ́bìṣì nǹkan yẹn gan kí wọ́n lọ pé kọ́ máa lò káwo àwọn ọmọ yìí pẹ̀lú ijó tí wọ́n fi jábọ̀ jù. àwọn ọmọ mùsùlùmí káwo wọn ṣebí ilé kan làwọn ọmọ yẹn ti jáde ilé kan làwọn ọmọ yẹn ti jáde àwọn òbí kan ni wọ́n bí wọn ọmọ obìnrin tó jẹ́ ọmọ mùsùlùmí káwo ẹlẹ́yà tí ń fi ìjáàbù ṣe bó tilẹ̀ jẹ́ pé ìjáàbù tó lò kì í ṣe ìjáàbù tí wọ́n fẹ́ kò ń ṣe bóyá jẹ́ pé kí wọ́n fẹ́ kí ìjáàbù rí lélẹ̀ but kò sẹ́ni tí ò rí lè tí ò ní mọ̀ pé ọmọ mùsùlùmí ni ẹ wá wo ohun tí ń fi ìjáàbù dá lára ẹ wo ara tí ń fi ìjáàbù dá so gbogbo àwọn orú nǹkan báyìí ni wọ́n máa jẹ́ káwọn èèyàn máa ní kórìíra fún nǹkan yẹn a kàn ń fẹ̀ tẹ́lẹ̀ à ń palàpalàpá obìnrin tó ṣe ń kó múra bọ́lọ́mọba aláṣẹ fẹ́ kó múra tó lo kìmọ́ọ̀dù bó ṣe yẹ kó lo àwọn mùsùlùmí náà ni wọ́n kọ́kọ́ máa tako àwọn ni wọ́n máa rọ́bìṣì rẹ̀ ẹ wo orú ìṣesí kan tó ṣẹlẹ̀ lọ́lẹ́njọ́ mẹ́ta yìí téèyàn kan tó ń sọ fọ́mọ obìnrin pé kó ṣí ojú rẹ̀ lórí pé kí ni afẹ́ kàwé afẹ́ kọ́ èdè kùfáàbù ní mùsùlùmí sàwọn sọ pé àwọn kan rọ́bìṣì nǹkan yẹn àwọn kan ò jẹ́ káwọn ọmọ wa lò kíní kan àwọn máa ṣe bíi pé ká sọ pẹ́sìn náà ló ká wa lára dé lẹ́bù yẹn àwa gan tó yẹ ká fún àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nǹkan yẹn àní fún wọn tá a bá wá rárá àta kan tó ṣe pé òun tiẹ̀ òun mọ nǹkan kan ń pa ẹ̀sìn ẹ̀rí àbótí ẹ̀ ń rí pé kíní gan ẹ̀yin gan ẹ fi ń yẹ̀yẹ́ ẹ̀sìn yín ni ẹ fi pọ́n lé ẹ kúkú má lò mọ́ àwa máa múra kankan bí ìgbà tó lójú kan ń ṣènáwó kọ́lọ́mọ ẹlẹ́dàá wa kójọ náà nù rẹ̀ kó má ṣe ṣàánú fún wa a máa múra kankan bí ìgbà tó lójú kan ń ṣènáwó ihun tó yẹ ká mójútó àwa gan àní mójútó ihun tó yẹ ká mójútó ẹ̀kọ́ Islam tó yẹ ká fún àwọn ọmọ ẹ̀kọ́ hijab tó yẹ ká fún àwọn ọmọ àní fún wọn ká wá bọ́ síbi àwọn májẹ̀mú èyí tó ń bẹ fún hijab lílò yìí wọ́n ní alákọ̀ọ́kọ́ nínú àwọn shurut èyí tó ń bẹ fún hijab òun náà ni anyakuna satiron libadaniha ẹ̀rí hijab lílò tí wọ́n fẹ́ kọ́ ọmọ obìnrin lò àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ òun náà ni pé ó gbọ́dọ̀ jẹun tó yẹ pé kí ni o satiron libadaniha ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó bo gbogbo ara obìnrin kò ń ṣe ìjárùn àbí kéèpù àbí kí lẹ́yìn pé táwọn èèyàn ń lò yẹn òun kọ́ ni hijab tọ́lọ́wọ́n bá a là ń sọ fún wa òun kọ́ ni hijab tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala tó ń sọ fún wa pé kànáà bí sàlám kó pa wá láṣẹ òun kọ́ ni kìmọ́ọ̀lù tọ́lọ́wọ́n bá a là ń sọ fún wa kìmọ́ọ̀lù tọ́lọ́wọ́n bá a là ń sọ ó gbọ́dọ̀ jẹun tó yẹ pé kí ni o satiron libadaniha ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó bo gbogbo ara obìnrin ni ẹ wà tẹ́lẹ̀ omi máa ń sọ kẹ́ ẹ wálẹ̀ kú tó kó sórí ọmọ ó dé láti ilé ìwé tọ́lọ́run ṣàánú yín tọ́lọ́run fẹ́ kẹ́ yín yóò dé lẹ́nu tó lo kìmáàrú dé tó múra ìmúra ẹ̀sìn dé mùsùlùmí náà ní ẹ̀ lẹ́sọ́ lórúkọ mùsùlùmí ẹ̀rí ẹ wà máa gbógun ti èwo lẹ kú òbí mi à máa fa aṣọ yẹn ya òbí mi à máa dáná sun ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àbútúnbọ̀tán falyahdharu alladhina yukhalifuna an amrihi tí gbogbo ẹnikẹ́ni tó bá ń takò fi Ọlọ́run bá kó lọ ṣọ́ra o an tusibahum fitna kí fitna má bàa jẹ́ tiwọn ayé alukur'an ni o ayé alukur'an òun ni suratu nur ayé 63 kọlọmọ ẹlẹ́dàá wa kó má ṣe ṣàánú fún wa torí náà alákọ̀ọ́kọ́ ni pé khimaru yìí gbọ́dọ̀ jẹun tí ó bo gbogbo ara obìnrin ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ jẹun tó yẹ pé kí ni o fadfadon wasi'an la yasifu fala yadharu shaklu jismiha ó gbọ́dọ̀ jẹun tó yẹ pé kí ni o yóò jẹ nǹkan tó yẹ pé kí ni ó ṣe gbàgẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ máa ń sọ tẹ́ ẹ̀ máa fi ṣe ẹ̀yẹ yẹn khimaru obìnrin gbọ́dọ̀ ṣe gbàgẹ̀rẹ̀ yẹn náà wasi'an ó gbọ́dọ̀ jẹ nǹkan tó fẹ̀ tó yẹ pé kí ni o la yasifu fala yadharu tó ṣe ń gbé kí ni shaklu tó ṣe ń gbé kí ni ẹ ní rí ṣéèpù obìnrin yẹn ẹ ní rí lẹ́nu tó ṣe ń gbé tọ̀ báyìí ló ṣe pọ̀ tó báyìí ló ṣe rí báyìí lẹ́sẹ̀ ṣe rí báyìí náà obìnrin mi ò lo hijab tẹ́ ẹ bá rí gbogbo ara ẹ̀ dẹ̀ máa rí gbogbo ara ẹ̀ pé tọ̀ kò sí nǹkan kan bẹ̀ mọ́ tó bò nínú àwọn ibi irú àpẹẹrẹ tá a mú ọlẹ́ kan pẹ́lú mi ò wá gbé báàgì kọrùn ó lo kìmọ́rù lódodo yóò wá gbé báàgì kọrùn àwọn obìnrin a máa ṣe dáadáa bí ẹni tó lọ́wọ́ bá ṣe lẹ́nu tó sanra díẹ̀ yóò jì fẹ́ yẹ kó mọ̀ pé nǹkan wà ń bẹ̀ eléyìí kì í ṣe ìṣesí àwọn obìnrin gidi tó páyà Ọlọ́run Ọba gbogbo ẹ̀yin sisters tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ ẹ lọ jáwọ́ ẹ páyà Ọlọ́run Ọba ẹ rántí ọjọ́ tó ṣe yín pé Ọlọ́run Ọba aláwọ̀ máa sọ̀yàn lẹ́sàn-án iṣẹ́ tó bá gbélé ayé rẹ̀ ṣe tó wá jẹ́ pé àwọn kan wò ní rí ládàá kankan gbà tí wọ́n sì ṣe nǹkan yẹn k'Ọlọ́run Ọba aláwọ̀ kó má ṣe wá láláṣẹ dànù torí pé kí ni iṣẹ́ tá a fẹ́ ṣe níṣẹ́ ẹ̀sìn lẹ́yìn tá a bá ti ṣe nítorí tọlọ́hun ó tún gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ṣe tẹ̀lé pẹ̀lú tànàbí sallallahu alaihi wasallam
tá a bá ti rí ìkíláàsì nígbà gbọ́dọ̀ rí mùtábà ẹ̀ báwọn bí ṣe ṣe báwọn obìnrin mùmínát bọ́ ṣe ṣe agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ so àwọn obìnrin ẹni rí àná àwọn tó ti kọjá lọ àgbọ́dí kí wọ́n lo kìmọ́ọ̀rù kí wọ́n tó wá bí kíní kan fún un ẹlòmíì ó wọ kìmọ́ọ̀rù àbí yóò wọ sọ gbàgẹ̀rẹ̀ lóòótọ́ yóò tó wá lo bẹ́ẹ̀lìtì síkùn àbí àwọn tó ń ja boxing tó ń ja wrestling yóò tó wá lo bẹ́ẹ̀lìtì síkùn yóò fi fún gáhùn tó bá wọ̀ kí wọ́n lè mọ̀ pé tọ̀ ó ṣàbẹ̀yẹ kí gbogbo ẹ̀ yọ kó yọ kọ́ mọ̀ pé tọ̀ nǹkan kí bẹ̀ kí là ń ṣe léyìí fún gbogbo àwọn nǹkan tí wọ́n ní ká fi dá ọkọ wa lọ́rùn ẹlòmíì inú nǹkan tó dalé rẹ̀ rúre lóbìnrin kò ní ṣoge nú ilé ó bá ti ń jáde lọ báyìí ẹ rò bóyá ó fẹ́ lọ bọ́kọ rẹ̀ nù yàrá láti inú pálọ̀ ni tí ó máa múra tí ó tọ́jú tọ́ gbogbo ẹ̀ tí ó dì lórí kó fẹ́ lọ polówó fáwọn èèyàn ń ta kó ní kálukú lè máa mú tiẹ̀ ọkọ tí wọ́n fẹ́ kó múra fún lé gan yóò máa rùn pa ńlé ni ẹ bá sọ fẹ́ lónìí ká ìyá alágbájá ṣe wá rí báyìí náà mi jáde náà ṣèbí lè mú wa torí ẹ jáde lẹ wá rí báyìí ẹ yarun lẹ dírẹ́sì lẹ ṣe kíní kan ṣèbí lè mú wa mi jáde ṣé òde lọ ní kóbìnrin máa múra lọ àbílẹ̀ fọ́kọ rẹ̀ ìta lọ ní kóbìnrin máa múra torí pé nílùú wa tá a wà yìí ilé ayé tá a ń lò ń sìn abnormal ti di normal ti nǹkan tí ò normal òun la máa ń pè ní normal kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó jọ kó ṣàánú fún wa nínú àwọn májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì nìyẹn ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó fẹ̀ èyí tó ṣe ń pé kí ni wọn ò ní rí ṣèpù obìnrin wọn ò sì ní rí ara rẹ̀ wọn ò ní rí ṣèpù rẹ̀ wọn ò ní rí ara rẹ̀ wàhájàmù bákan náà wọn ò ní rí size pé kí ni o size báyìí ni kí ni ìṣe rí wọn ò ní rí májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta an yakuna thaqina la yashukka fala yadharu ma tahtahu mina thiyab bákan náà ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó tíìkì ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó tíìkì ó gbọ́dọ̀ ṣe aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tó yẹ pé a lo kìmọ́ọ̀rù lódodo a wọ kìmọ́ọ̀rù lódodo ṣùgbọ́n aṣọ tí wọ́n fi rán aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni tó yẹ pé àfa àkùtì ẹ̀ ní ìdí kéèyàn ẹ̀ṣẹ̀ máa ranjú kó tó rí gbogbo nǹkan tó wọ̀ sísàlẹ̀ irú kìmọ́ọ̀rù báyìí àwọn obìnrin míì náà máa lò ìjáàbò báyìí àwọn obìnrin míì náà máa lò ó wọ̀ ó délẹ̀ lóòótọ́ ṣùgbọ́n gbogbo nǹkan tó wà nísàlẹ̀ pátápátá lẹ́ máa rí tí ò ní sí ìtóbò ńbẹ̀ tí ò ní sí ìtóbò ńbẹ̀ ẹ̀rí ìjáàbò tí wọ́n fẹ́ ká lò kìmọ́ọ̀rù tí wọ́n fẹ́ ká lò gbọ́dọ̀ jẹ́ irú kìmọ́ọ̀rù báyìí ó gbọ́dọ̀ jẹ́ kìmọ́ọ̀rù tó tíìkì gẹ́ ooru mú ni lásìkò ooru yìí ọlọ́run má ba ti wá jẹ́ ooru jahannama jù bẹ́ẹ̀ lọ kọ́lọ́run bá kó má ṣe wá lẹ́ni náà ooru nù sàárè jù bẹ́ẹ̀ lọ gbogbo nǹkan tọ́lọ́run bá aláà bá ti pè láṣẹ ẹ̀rí gbogbo ẹni tó bá fà níyàn ọpọlọ́run bá aláà ló ní í ṣe tó fi ṣe ọlọ́run bá aláà ò ṣe rọrùn torí àníyàn ẹlòmíì tí ò dáa náà òun ló fà á tó fi jẹ́ pé ẹlòmíì ò lò kódà káṣẹ yẹn fẹ́lẹ́ ju láìlọ́run lọ ní ohun tó fẹ́ lò yóò máa pariwo ooru náà ni torí pé nǹkan tó ṣe kò ṣe nítorí tọ́lọ́run torí náà aṣọ tá a fẹ́ fi wọ́n kì í mọ́ gbọ́dọ̀ jẹ́ aṣọ tó tíìkì kó má jẹ́ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ kó má jẹ́ aṣọ bíi polybag débi ká tẹ̀ wá sọ pé mosquito net èyí táwọn èèyàn máa fi ṣe ìjáàbù kò gbọ́dọ̀ jẹ́rọ aṣọ báyìí bákan náà ẹlẹ́ẹ̀kẹrin anyakuna ẹ̀rí libasin shuhuro ó gbọ́dọ̀ jẹ́ aṣọ àmì alayakuna afwan alayakuna libasin shuhuro fayalfitul ittibahu wal anzar bákan náà ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe ń gbé kíni o ó jẹ́ aṣọ tó ṣe ń gbé kíni yàní ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe ń gbé kíni aṣọ tó ṣe ń gbé aṣọ tí ó jẹ́ aṣọ ọ̀ṣọ́ alla yakuna libasin shuhra kò gbọ́dọ̀ jẹ́ aṣọ ọ̀ṣọ́ kìmọ́ọ̀rù wọ̀ gbọ́dọ̀ jẹ́ kìmọ́ọ̀rù tó yẹ pé àrùn tán á tún wá tó fúláwà sí àbí á sọ pé àrùn kìíní kan Egyptian tó ṣe ń gbé gbogbo ṣéèpù ara apá wà dàbí apá ayẹ báyìí tí gbogbo ẹ̀ ní wọ́n wà á rí wọn Egyptian àbí yóò wá ṣe tó ṣe ń pé orí yóò wá dàbí bí ìpè yàn lórí méjì kò gbọdọ̀ jẹ́rú aṣọ báyìí kò gbọdọ̀ jẹ́rú nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí alla yakuna libasin shuhra kò gbọdọ̀ jẹ́ aṣọ téèyàn fẹ́ fi ṣọ̀ṣọ́ ìjáàb kìmọ́ọ̀rù wọ́n fẹ́ ká fi bu ọ̀ṣọ́ ni ohun gbọ́gbọ́n ò gbọdọ̀ jẹ́ aṣọ ọ̀ṣọ́ kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó má ṣe ṣe ní ìrọ̀rùn fún wa torí pé Ọlọ́run subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa ó sì kì wá ń lọ bákan náà ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní alla yakuna muzayyana falyalfitu al-anzara rijal ẹ̀rí kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó yẹ pé kí ni alla yakuna muzayyana falyalfitu anzara rijal kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe ń gbé kí ni o yóò jẹ́ aṣọ ọ̀ṣọ́ bákan náà
èyí tó ṣe ń pé kí ni àwọn ọkùnrin wa máa ranjú téèyàn bá ti kọjá, àwọn ọkùnrin wa máa ranjú pé sísá lágbájá ẹ̀rí nǹkan tó ń wọ̀ kọjá ń sìn ó lágbára téèyàn náà máa smile obìnrin yóò tún kángo lé subhanallah kọlọmọ ẹlẹ́dàá kó wọ́n ṣe ẹ̀tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe kó gbọ́dọ̀ jẹ́ aṣọ ọ̀ṣọ́ bá a bẹ́ẹ̀ fi ṣọ̀ṣọ́ torí kọ́ ọlọ́mọ subhanahu wa ta'ala pé wala yabdina zinatahunna illa ma zahara minha ọlọ́mọ aláà ni wọ́n gbọ́dọ̀ gbé ọ̀ṣọ́ wọn hàn àfihàn tó bá hàn bẹ́ẹ̀ aṣọ tá a fẹ́ lò tá a fẹ́ wọ̀ tá a fẹ́ a lè kóṣẹ́ sí a lè gbé bèbí sí a lè gbé gbogbo fúláwà sí kójà tó má jẹ nǹkan tí ó yẹ pé kí ló ti ń pè a lè ṣe gbogbo design tá a bá fẹ́ ṣe sí ṣùgbọ́n ká wá gbé ìjáàbù lé mọ́lẹ̀ kò sí láì fún bẹ́ẹ̀ kọ́lọ́mù ẹlẹ́dàá kó má ṣe àṣírí nìrọ̀ fún wa bákan náà ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn májẹ̀mú rẹ̀ allah yushbiya libasal kafirot kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó ju àwọn aṣọ kèfèrí àwọn obìnrin kèfèrí tí ìjáàbù wa dàbí sultana àwọn èèyàn tún wọn bẹ́ẹ̀ ń sìn náà kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó fara ju àwọn obìnrin kèfèrí bákan náà allah yakuna alayhi rusuma likulli dhi ruh bákan náà kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe pé kí ni o wọ́n ya nǹkan tó ṣe kí ni ó ní nǹkan abẹ̀mí lára sí kìmọ́ọ̀rù gbọ́dọ̀ jẹ́ rú kìmọ́ọ̀rù báyìí wala tusallibu bákan náà kò gbọ́dọ̀ jẹ́ àtọ̀ tó ṣe pé kí ni o wọ́n ó gbé nǹkan bí i cross àgbélébù sí ẹ̀rí àbí nǹkan tó ṣe pé kí ni wọ́n wá kọ sára rẹ̀ bizẹ̀yíàtì àbí nǹkan tó ṣe pé kí ni wọ́n wá kọ sára àwọn nǹkan tó ṣe pé kí ni àwọn nǹkan tí kò dáa wala ma ila dhalik bákan náà àwọn nǹkan tó bá jọmọ́ bẹ́ẹ̀ yẹn ìjáàbù kìmọ́ọ̀rù gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó rí báyìí eléyìí náà ni má jẹ̀mú kìmọ́ọ̀rù tí wọ́n fẹ́ ká lò bákan náà tẹ́lẹ̀ ìbáyé wa ṣùrùtù lélẹ̀ ọláwo gan ni wọ́n á bẹ fún ìjáàbù yìí torí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní ká ṣe nǹkan kan àbí pé nǹkan náà ọlá ń bẹ fún tó bá ń gbọ́ kò ṣọ̀fẹ́ òfin Ọlọ́run bá aláà ló ń jẹ́ bẹ́ẹ̀ tó máa ń sọ pé kò ṣọ̀fẹ́ òfin Ọlọ́run bá ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó Ọlọ́run bá aláà ò ní ká ṣe àfi kó jẹ́ pé àǹfààní rẹ̀ fúnra wa ni á tún wá rú orí ń bẹ̀ à ní ṣe lásán kò sí èèyàn kan lé ayé ní báyìí tí ó máa sọ fún wa pé tó o bá ṣe kinní kan ìgbà kan ò ní ṣe lọ́fẹ̀ẹ́ irọ́ ni yóò ní nǹkan tóun náà fẹ́ gbà padà sọ́fẹ̀ẹ́ wa nìyẹn ṣùgbọ́n Ọlọ́run bá wa kò ní nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ wa lórí gbogbo ohun tó bá ní ká ṣe àwa náà ni yóò jàǹfààní fún sọlá tí ń bẹ fún hijab ẹ̀rí nínú àwọn ọlá tí ń bẹ fún àkọ́kọ́ ń bẹ òun náà ni pé kí ni o ta'atullahi azza wa jalla ẹ̀rí ta'atullahi azza wa jalla wa rasulihi òun náà ni ìtẹ̀lé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala ni àti ìtẹ̀lé òjíṣẹ́ Ọlọ́wọ́n ọba sallallahu alaihi wasallam inú àwọn ọlá oríire tí ń bẹ fún ìjáàbù lílò lélẹ̀ ọlá tí ń bẹ fún ìjáàbù lílò oríire tí ń bẹ fún lélẹ̀ pé Ọlọ́wọ́n ọba aláà pàṣẹ nǹkan òun lò oríire ni àǹfààní ni torí pé èèyàn ò ní máa ṣe ohun tọ́lọ́wọ́n ọba aláà fẹ́kẹ̀dá ṣe onítọ̀hún wá pàdánù onítọ̀hún ò ní pàdánù Ọlọ́wọ́n ọba aláà ò san lẹ́san rẹ̀ ṣáà ni kọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa kó má ṣe àbá san gbogbo ẹ̀yin obìnrin mùmínì ẹ̀yin obìnrin olùgbàgbọ́ òdodo tó ṣe ń gbé kí ni ẹ̀ ń lo khimaru yìí ẹ̀ ń lo hijabu yìí ẹ̀ ń lò nítorí tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tẹ́ ẹ wá ń lò ní tẹ̀lé ń tẹ̀lé báwọn obìnrin rí àná ṣe lò kọ́lọ́wọ́n ọba aláà kó má ṣe àbá san yín lẹ́san lóore gbogbo onira tẹ́nìkọ̀ọ̀kan yín bá ń rí kọ́lọ́wọ́n ọba aláà kó má ṣe àbá fi ṣe àgbéga fún yín lálùjánnà torí náà àkọ́kọ́ àǹfààní èyí tó wà níbẹ̀ òun ni pé kí ni o òun ni pé èèyàn fi ń tẹ̀lé tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun náà ni sátìrù ẹ̀rí sátìrún wà ìzà ẹ̀rí ìbò àṣírí ara ni bákan náà iyì ni ìbò àṣírí anú ọlá tí ń bẹ fún ìjáàbù lélẹ̀ iyì ni because téèyàn bá lo ìjáàbù ẹ̀mọ́ yẹ lómi tó ṣe ń gbé nǹkan tí ń bẹ lára rẹ̀ bóyá lápá lára ni àbí ìṣẹ̀lẹ̀ kan àbí àlébù ara kan ni tó ṣe ń gbé tó bá lo kìmáàrù gan ẹ̀ ní mọ̀ pé nǹkan kan ṣe eléyìí ni ò wá jẹ́ yìí tẹ́ẹ̀ ní mọ̀ pé nǹkan kan ṣe yóò bò àṣírí aṣọ àṣírí bíbò ni aṣọ iyì ni sẹlòmíì náà ló àbí sọ pé afẹ́ ká lò nítorí tọlọ́hun ká sì lò ó jẹ́ ntẹ̀lé pẹ̀lú tànábì ẹlòmíì náà ò ní lò nígbà tó ṣe ń gbé àlàáfíà ara ń bẹ
tó rẹwà tí gbogbo ẹ̀ ṣe kíní kò ní lò tọ́lọ́run bá aláàbá ní kàlẹ́bù kan dé ìgbà yẹn ní wàá mọ̀ kó òun ṣe ìjáàbù lọ́rọ̀ yàn lera òun lórí ní ìtọ́lọ́run bá aláàtí ṣe lé lọ́rọ̀ yàn lórí tí ò lò ìwọ tó padà lò náà dáadáa ní tó bá lò nítorí ẹ̀ náà bọ̀ jàdí tó bá lò lẹ́yìn ìgbà yẹn náà bọ̀ tún àníyàn rẹ ṣe pé nítorí tọ́lọ́run ló ṣe fẹ́ lò kó má jẹ́ pé gbàtà lébù kan wá dé sára rẹ lè wá sọ pé tọ̀ ẹ jẹ́ àlọ́ Ọlọ́run bá tiẹ̀ ní àlọ́ kó lè gbalada kọ́lọ́run bá aláà kó má ṣe ṣe ní ọ̀rọ̀ fún wa bákan náà nínú àwọn àǹfààní tí ń bẹ òun náà ni wíkọ́ yàtún minal fitan ìṣọ́ ni protection ni níbi fitina níbi ìdààmú káwa náà wo aburú ìdààmú wàhálà ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ láwùjọ wa káàkiri àgbáńlá ayé níbi zina tó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tó bá yẹ pé àwọn ìjọba tí wọ́n ń ṣèjọba káàkiri àgbáńlá ayé ẹ̀rí àwọn mójútó ohun tó yẹ kó mójútó ni nínú àwọn nǹkan tó lè jẹ́ sábàbí ìgbò àṣírí ìdínsìnàkù láwùjọ wa òun náà ni kọ́mọ obìnrin máa múra kó máa lo hijab tá à ń sọ yìí ẹ lọ wo àwọn ìlú tí wọ́n ti ṣe lófin tíjọba ti ṣe lófin fún àwọn obìnrin ẹ lọ wo bí sìnà ti dínkù mbẹ tí a sọ pé àwọn èèyàn kì í fi nǹkan yẹn ṣaburú irú àwọn èyí tá a gbé wá fún wa yìí wọ́n fi ń ṣaburú ṣùgbọ́n ẹlòmíì ò mọ̀ irú àwọn ọmọ ìyá wa tí wọ́n ń jójó pápángolo yìí báyìí sìn ẹlòmíì ò mọ̀ nú wọn ẹlòmíì kọpíkọpí ló ń ṣe ẹlòmíì bó ṣe bá gbọ́ pé tọ̀bí àwọn àfa àwọn làwọn tó ń sọ pé jáàbò sí lára ẹ̀sìn àwọn ọgbẹ́ ẹja lò ká fi ṣe fàájì tiwa ẹlòmíì ò mọ̀ pé ọ̀ràn yan ni ẹlòmíì ò mọ̀ àǹfààní sí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò mọ̀ pé jìyà ń bẹ fún téèyàn ò bá lò lọ́mọbìnrin tó ti mature ẹlòmíì ò mọ̀ torí náà ló fi jẹ́ pé kí ni ìṣọ́ ni protection ni fún fitina kúrò níbi aburú tó ń ṣẹlẹ̀ aburú zina torí pé kí ni tí ojú ò bá rí ọkàn ò ní fà mọ́ tójú wa ẹ̀ tí ò bá rí nǹkan ọkàn ò ní fà mọ́ l'Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé tọ́mọ obìnrin bá ti yọ lókèrè tó ti ń bọ̀ báyìí àṣetáàní ó gba àwọ̀ ẹ̀wọ̀ tó bá ti dá àárín àwọn tó bá fẹ́ gba àárín àwọn tó jẹ́ bóyá bí ọkùnrin àwọn ilé ìwọ rẹ̀ ẹ̀rí tó fẹ́ gba abẹ̀ kọjá àṣetáàní ó gba àwọ̀ rẹ̀ wọ̀ ni tí wàá máa bí kẹ́ ẹ máa rò báyìí pé kìíní kan nǹkan náà lè má ju díẹ̀ báyìí lọ ṣùgbọ́n àṣetáàní ó sọ di nǹkan ńlá torí wàhálà tó fẹ́ jẹ́ pé kíni o tó fẹ́ jẹ́ kẹ́ẹ̀dá kó sí sọlọ́mù sọ pé kéèyàn rẹ ojú rẹ̀ ńlẹ̀ so ọmọbìnrin tó bá lo aṣọ tó múra bó ṣe yẹ kó múra tó lo ìjà bó ṣe yẹ kó lò at least bí èèyàn bá tiẹ̀ jó níwòkuwò gan ìwọ̀nba ní nǹkan tí ó rí lára rẹ̀ ìwọ̀nba ní nǹkan tí ó rí lára rẹ̀ torí ẹ̀ rìkọ́ yàtún minal fitan nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣọ́ ni kúrò níbi kí ni o fitina bákan náà tọ̀hárọ̀tún wàhàyáhùn wà ìmánà wà taqwa Allahi azza wa jalla bákan náà ìmọ́tótó ni ìgbéni kú òun bí ẹ̀gbin ni òun ni kìnnú ọ̀rọ̀ hijabu jẹ́ hijabu ẹ̀sìn tá a ti ṣàlàyé fún wa pé bọ́lọ́mọba aláà ṣe fẹ́ orí tá a ṣàlàyé fún wa yìí òun là ń sọ o kì í ṣe àwọn péńpé tẹ́ ẹ máa ń lò kò ń ṣe hijabu mùsùlùmí ni nílò tọ́ ṣùgbọ́n at the same time aláṣẹ́wó lòun kò ń ṣe àwọn hijabu yẹn là ń sọ o hijabu aláṣẹ́wó stroke mùsùlùmí hijabu mùsùlùmí stroke aláṣẹ́wó ìyẹn kọ́ là ń sọ o hijabu tá a ṣàlàyé kalẹ̀ bọ́lọ́mọba aláà ń fẹ́ ká lò bá ṣe lò yìí ẹ̀rí téèyàn bá ń lò ó bẹ́ẹ̀ ìmọ́ra ni yàní ìfọ́nimọ́ ni torí pé kí ni tó bá ń lọ títì yóò lójú ẹni tó lè bá ẹ sọ̀rọ̀ téèyàn máa ń sọ fún àwọn ọmọ tó ṣe ń pé àwọn ọmọ tí wọ́n múra bíi búrẹ́dì àwọn ọmọ rádaràda tí wọ́n wọ̀ kú wọ̀ yóò lójú báwọn èèyàn ó ṣe báwọ̀ sọ̀rọ̀ yóò má pọ́nlé dání ju àwọn ọmọ tí wọ́n múra tí wọ́n rí òhò lọ ẹ̀rí nígbà míì tẹ́lòmíì tó bá fẹ́ èèyàn kan sọ fún lọ́jọ́ kan ó ní kọ̀dọ́tọ̀ lẹ́nìyẹn ń sọ ó asafly ẹnìyẹn ń sọ fẹ́ ni mi yẹn pé kọ̀dọ́tọ̀ lẹ́nìyẹn ń ṣe so ó ní tóun bá rí èèyàn tó fẹ́ wọ mọ́tò òun àwọn máa ń bẹ̀rù òun máa ń respect àwọn alájà yẹn gan òun máa ń ṣe kílásì pé tóun bá rí èèyàn ọjọ́ kan òun rí èèyàn tó fẹ́ wọ mọ́tò òun tó yẹ pé kí ni o ó lo kìnnìún àwọn kìnnìún tó máa ń lò yẹn tó délẹ̀ wọ́n fẹ́ ajá ẹ̀rọra kìnnì kan ó gbẹ́rù dání ẹrù ọwọ́ ẹ̀ lòun bá gbà pé ẹ wọlé ẹ̀rí ó ní ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọmọ oníkíní yẹn ní ọgbọ́n làwọn á lò àárọ̀ òde wọlé ọlọ́gbẹ́ ní àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀ àwọn afọwọ́ bu gbogbo ara ẹ̀ so ìṣọ́ ìmọ́ra ìfọ́nimọ́kù òun bí ìdọ̀tí ń bí rádaràda òun ní khimaru ìjáàbọ̀ ẹ̀sìn jẹ́ fáwọn ọmọ obìnrin ẹ̀rí tí ó máa bí àpọ́nlé ìyẹ̀yẹ fún wọn tí ó máa bí àpọ́nlé ìyẹ̀yẹ lẹ́ni tó lò ó nítorí tọ́lọ́hun tó lò ó bọ́ ṣe fẹ́ kó rí tí ò rán ẹni tó fẹ́ fi ṣẹ̀ṣọ́ wo tó fẹ́ fi túṣọ dáfídínà lẹ̀ láwùjọ tó sì páyà ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ iyì ẹ̀yẹ ni ó máa bí fún torí pé ó ń páyà ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni yìí lọ́dọ̀ ọlọ́run ọba automatically ẹni yìí náà ni ó máa jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn kódà káwọn èèyàn máa kórìíra nǹkan tí ń ṣe wọn ò ní choice
kọ́lọ́mọ ẹlẹ́dàá kó má ṣe ṣe wá lẹ́nu yìí. bákan náà yín tún máa ń bí àlékún ìmánì fún ni torí pé kí ni yóò lójú ọ̀rọ̀ téèyàn lè sọ wọn gbọ́dọ̀ gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí lẹ́nu mi, yóò lójú ìrìn téèyàn lè rìn wọn gbọ́dọ̀ rí pé sísá rìn báyìí, yóò lójú ìṣe téèyàn lè ṣe wọn gbọ́dọ̀ rí pé mò ń ṣe báyìí. so hijab khimaru ẹ̀sìn yóò máa protect yẹn bí ó gba nǹkan yìí. wattaqwallah azza wa jalla, bákan náà ìpayà Ọlọ́run ọba ó máa tara rẹ̀ wọnú ẹ̀mí ẹ̀dá torí pé gbogbo ẹni tó bá ti ń ṣe ohun tí ń sọ lọ́rọ̀, tí ń ṣe ohun tí ń ṣe níṣe, tí ń ṣọ́ ohun tí ń wù níwà, tí ń ṣọ́ àwọn tasọ̀rùfáàtì rẹ̀, irú ẹni báyìí ìpayà Ọlọ́run ọba àlá ó máa gbilẹ̀, yóò máa lékún ẹ̀mí rẹ̀. ẹlẹ́ẹ̀karùn-ún náà àwọn láti ń bẹ fún khimaru, ń bẹ fún hijab, òun náà ni karamatun wa hisnu wa himaya, òun náà ni àpọ́nlé ẹ̀rí, ó di ìṣọ́ ẹ̀rí èyí tó lágbára, òun náà ni khimaru jẹ́ fáwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ ọmọbìnrin mùsùlùmí, ọmọbìnrin mùmíní. kọ́lọ́mù ẹlẹ́dàá wa kó má ṣe àwọn obìnrin wa, kó ṣe wọ́n lẹ́ni ìyẹ́ ní ẹ̀yẹ, kọ́lọ́mù bá wa kó má ṣe wọ́n ní ẹni àbùkù. bákan náà kí wá ní ìdàkejì ìbàjẹ́ tí ń bẹ ń bi kéèyàn má máa lo hijabu ẹ̀sìn tí wọ́n fẹ́ ká lò látòrí délẹ̀ àyàfi ibi tó bá hàn nínú ara wa gẹ́gẹ́ bọ́lọ́mù bá ṣe sọ, èyí tí Ànábì sallallahu ń túmọ̀ sí fún wa pé ọwọ́ àti ojú nìkan ẹ̀rí, bóyá ẹ pé ohun tó dáa jù náà ni pé ká tún bojú àtọwọ́ yẹn náà, ó tún lóore fún wa. nígbà àwọn ìyàwó Ànábì àwọn ẹni ìrì àná bí wọ́n ṣe ṣe lélẹ̀, hadith kan wá èyí tí Jabir ibn Abdullah radiyallahu anhuma tí ó gbà wá tó sọ wípé ìyá ńlá Aisha radiyallahu anha, hadithi yanni ìyá ńlá Aisha radiyallahu anha ó ní wọ́n narrate wípé àwọn obìnrin láyé Ànábì sallallahu alaihi wasallam nígbà tí wọ́n bá lọ mọ́ṣáláṣí, tí wọ́n bá lọ kírun subuh, ẹ máa gbọ́ o, tí wọ́n bá lọ kírun subuh nídàjí ẹ̀rí, tí wọ́n bá ti sálámà báyìí òun náà ló ní kálukú ó ti da aṣọ gbàjì rẹ̀, aṣọ hijabu rẹ̀ ẹ̀rí, bí aṣọ téèyàn fi ń bora tó tóbi tí ó bo gbogbo ara ni wọ́n ti dà á borí lẹ́ni tí ń rẹjú wọn lẹ̀ tí wọ́n tètè jáde kúrò nínú mọ́ṣáláṣí kó tó di pé ojúmọ́ mọ́ ni wọ́n ti jáde kúrò nínú kíni o, ni wọ́n ti jáde kúrò nínú mọ́ṣáláṣí ni wọ́n ti máa lọlé. ó túmọ̀ sí pé àkọ́kọ́ ni pé ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ mẹ́rin pé àwọn obìnrin lè wá mọ́ṣáláṣí ṣùgbọ́n ìmúra wọn gbọ́dọ̀ mójútó. bákan náà ṣe àwọn obìnrin láyé Ànábì tí wọ́n sọ pé wọ́n ti tètè jáde lọ kó tó di pé ojúmọ́ mọ́ lẹ́wàá máa rí wọn kí wọ́n máa rìn kiri títì, tí wọ́n wá lo khimaru tí wọ́n tún fi báàgì kọrùn, àbí tí wọ́n wá lo khimaru tí wọ́n wá lo èyí tó pọ́n àbí èyí tó ṣe kí tí wọ́n tún wá to fúláwà sí. ṣe àwọn obìnrin eléyìí ni wọ́n máa ṣerú eléyìí ẹ̀rí, kò jọra wọn. sọ àwa tá a láǹ lo nǹkan yẹn náà lájọ pé ká mójútó kó má jẹ́ pé àwa náà máa fi jọ tàwọn ọmọ aláṣẹ́wó. sọ ìṣesí àwọn obìnrin láyé Ànábì lélẹ̀ wọ́n ní wọ́n tètè lọlé síwájú kójúmọ́ tó mọ́ tó má ti kírun sóbè ṣùgbọ́n ṣiṣẹ́ àwọn ẹni tí wọ́n ń ṣe irú nǹkan báyìí àwọn ni wọ́n máa jó pẹ̀lú khimaru, wọ́n máa jó pápángolo lórí kíní ní wọ́n tún wá post ẹ̀ sórí social media táwọn ẹ̀kọ́ tún wọ́n máa dìbẹ́ ní ọbẹ̀ kí ló wà ń bẹ̀ kọ́lọ́mọ ẹlẹ́dàá kó máa sọ wá nù. torí náà nú àwọn ọ̀bàjẹ́ tí máa ń bí pé kéèyàn mú múra yìí àbí kéèyàn má lò rárá ẹ̀rí, òun ni pé kí ni o isyanullahi ta'ala wa rasuluhu, òun náà ni ṣíṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí, ṣíṣe Ọlọ́run ọba subhanahu wa ta'ala wa rasulihi àti ìṣe ànábì. torí pé Ọlọ́run ọba Allah ṣe lófin, ànábì náà ṣe lófin. Ọlọ́run ọba Allah ní kànábì sallallahu alayhi wa sallam pé ya ayyuhan nabiyyu ìrí ànábì àpẹ́ qul li azwajik, sọ fún àwọn ìyàwó rẹ̀ wa banatik àti àwọn ọmọ rẹ̀ wa nisa'il mu'minina àti àwọn obìnrin mùmíní yudnina alayhinna min jalabibihin, pé kí wọ́n da hijabu wọn kí wọ́n da abo ilá tó kéde àṣẹ Ọlọ́run bá pa. sòtórí náà ó gbọ́ ẹnikẹ́ni tí ò bá lò ó àbí tó lò ó tó fi ń dá fìtínà lẹ̀ láwùjọ ẹ̀rí, kéèyàn lò ó kó fún bẹ́ẹ̀ tì mọ́nú àbí kó ṣe kí lọ́sìn gbogbo àwọn òròyìn tá a mú wá yẹn, irú ẹni yìí náà aburú tó wà ń bẹ́ẹ̀ ni pé kí ni o isyanullahi ta'ala wa rasulihi sallallahu alaihi wasallam, òun náà ni pé irú ẹni bẹ́ẹ̀ ń ṣe Ọlọ́run ọba àti ànábì Ọlọ́run ọba. bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú aburú tí ń bẹ ń bẹ al-la'na ẹ̀rí wa turud min rahmatillah, ìṣẹ́bilé àti ìgbéjìnà sí ìkẹ́ Ọlọ́run ọba ń bẹ fún gbogbo obìnrin tó bá ń ṣera lẹ̀ tí ò múra ìmúra tọ́lọ́run ọba aláàánú kọ́ ọmọbìnrin mú. gbogbo ọmọbìnrin tó bá ń ṣera lẹ̀ ẹ̀rí nínú àwọn aburú tí ń bẹ ń bẹ fún tẹ́ǹsẹ̀ pé kò ń ṣọ̀ràn yàn kò sí lára ẹ̀sìn ìṣesí Lárúbáwá ni, nínú àwọn aburú tó ń bẹ ń bí kéèyàn má lo khimaru
kéèyàn máa lo hijabu ẹ̀sìn èyí tí wọn ò ní ya fúláwà sí tí wọn ò ní kóṣẹ́ sí tẹ́ẹ̀ni máa fi dára oríṣiríṣi Egyptian Chinese àtàwọn nǹkan kan style oríṣiríṣi tẹ́ẹ̀ni máa fi dára báyìí aburú tí ń bẹ ń bẹ ní pé kí ni o ègbé làánà ọlọ́wọ́n ọba máa bá rú obìnrin bẹ́ẹ̀ wà tó lè min rahmatillah àti ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́wọ́n ọba anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ o anabi sallallahu alaihi wasallam sọ pé tó bá dìgbẹ̀yìn ayé àwọn obìnrin kan wọ́n máa múra wọ́n máa lo hijab wọn ìwáre anabi sallallahu alaihi wasallam fi ṣàpèjúwe ẹ̀yìn ràkúnmí ike ẹ̀yìn ràkúnmí ó ní bẹ́ẹ̀ ni hijab wọn ṣe rí Allahu akbar tá a bá wo báwọn obìnrin míì ṣe ń lo hijab gẹ́lẹ́ bá anabi ṣe má pèjúwe wa ni ẹlòmíì ò lo hijab yóò wá ṣerun kan tí ó yọ sókè báyìí bíi ike ẹ̀yìn ràkúnmí hijab ó wá ti sókè yóò wá ṣe ṣọ̀nṣọ̀ báyìí àbí ìwo anabi sallallahu alaihi wasallam sọ pé irú àwọn ẹni báyìí wọn ò ní gbóòórùn àlùjánnà sallallahu alaihi wasallam ìwọ tó ń sọ pé sọ̀rọ̀ èèyàn ni kò sí lára ẹ̀sìn ṣe sí lárúbáwá ni ẹ ṣáà fẹ́ sọ gbogbo àwọn èèyàn lórí ibú ẹ fẹ́ sọ àwọn èèyàn dídà báwọn ọmọ yín ṣe dà àti bẹ́ẹ̀ náà ṣe dà nínú ẹ̀sìn Ọlọ́run Ọba tó bá yẹ bẹ́ẹ̀ nìkan nìyá rẹ̀ ó jẹ kìbá mọ́ wọn gbogbo àwọn ọmọbìnrin mùmìnì tẹ́ wá sọ di mẹ́ta tẹ́ ń kọ̀bọ̀ fáwọn ọkùnrin yìí ńkọ́ aṣọ iyì aṣọ ẹ̀yẹ tẹ́ sọ di tó yẹ báwọn èèyàn ń takò wọn fẹ́ kọ́ ọmọbìnrin mùsùlùmí lò torí pé kí ni àwọn ìṣesí tó ọmọbìnrin mùsùlùmí yìí máa fi ń ṣe ìṣesí tó yẹ pé ẹ̀ lè bá lọ́wọ́ ọmọ kèfèrí ni ẹ ṣáà fẹ́ sọ gbogbo àwọn èèyàn dẹ́ńtà yìí rẹ̀ ó bàjẹ́ bísí nìkẹ́ yìí náà àfáìsì ní ẹ̀yìn tẹ̀ yẹ ní gẹ̀tì márùn mọ́ṣáláṣí kọ́lọ̀ ọmọ ẹlẹ́dàá wa kó jọ nínú àánú rẹ̀ kó má ṣe ṣàánú fẹ́ nìkọ̀ọ̀kan wa bákan náà nínú àwọn aburú tí ń bẹ ń bẹ ẹ̀rí nashrul fitan nínú rẹ̀ òun náà ni pé ìmáa fún ìbàjẹ́ ká wàhálà ká torí pé ọmọbìnrin tí ò bá múra ẹ̀sìn tí ò múra tí ò lo khimar tí ò lo hijab ẹ̀rí báwo ló ti fẹ́ ṣe tára rẹ̀ ò ní máa hàn kódà kó bora kó wọṣọ délẹ̀ kámẹ́ǹtì ẹ̀ tí wàá sọ yí pé ẹ wò ó báwọn èèyàn ṣe múra láyé òsì bóyá múra lóde òní torí à ń bẹ ìjọba wa ẹ dákun torí tọlọ́hun ẹ ti ẹ̀ ṣe lọ́rùn ọ̀yàn fáwa mùsùlùmí àṣọ táwọn kèfèrí tó bá yẹ pé àwọn rí inú ẹ̀sìn tí wọ́n wé kọ́ máa rìn o ẹjọ́ nítorí tọlọ́hun bá ẹ ṣe lófin lọ́rùn ọ̀yàn bẹ́ẹ̀ tiẹ̀ ló gbogbo òfin Islam pé ọmọbìnrin mùsùlùmí o ó gbọ́dọ̀ máa lo khimar ìjáàbọ̀ ẹ̀sìn délẹ̀ gbogbo àwọn ìlú wa ń bẹ àwọn ìlú tó ń dè lọ síwájú ju Nàìjíríà lọ tí wọ́n ń lò kò dín ọ̀rọ̀ ajé wọn kù kò dín lọ síwájú orílẹ̀-èdè wọn kù kò dín nǹkan kan kù ó tún bu oríire kún orílẹ̀-èdè wọn ni àwọn ò ní kọ́ṣe àwọn dáadáa báyìí àfi nǹkan tó ṣe ń gbé yóò ṣàmà bí wàhálà sínú ìlú ẹ wo bí Nàìjíríà ẹ wo bí tó ń fún lọ kọ́lọ́mọba aláàkójọ náà àánú rẹ̀ kó má ṣe ṣàánú fún wa àásì àwa tá a jádarí náà àrònú nígbà tó yẹ pé àwa ń jẹ nǹkan ọ̀fẹ́ à ń mu nǹkan ọ̀fẹ́ à ń pàṣẹ tá a ní tá a lẹ́tọ̀ọ́ sí à ń ṣe gbogbo nǹkan tá a ní àti rò pé bẹ́ẹ̀ náà ló mọ àmọ́ kọ́lọ́mọba aláà òbí wa gbogbo àwọn obìnrin tí ń rìn òwò yìí ìwọ wọn ń bẹ lórí ìjọba ń bẹ lórí àwọn òbí kọ́lọ́mọba ẹlẹ́dàá wa kó má ṣe ṣàánú fún ẹnì kọ̀ọ̀kan wa lára aburú bẹ̀ òní pé ì máa fún ìbàjẹ́ ká bákan náà nínú aburú tí kéèyàn máa lo khimar ẹ̀sìn ìjáàbò ẹ̀sìn kéèyàn máa lo bọ́lọ́ kéèyàn máa lo àbí kéèyàn lo kó jẹ́ pé kò jọ bọ́lọ́ bá aláà ṣe ń fẹ́ kó tóbi dáadáa kó má jẹ́ kí àwọn ọ̀ṣọ́ obìnrin yọ ara aburú tí ń bẹ́nu kéèyàn má ṣe bí wọn náà ní o ní kí ni o zahabul haya yìí indal mar'a yìí máa ń yọ ìtìjú kúrò fọmọbìnrin yìí máa ń gbé ìtìjú kúrò fọmọbìnrin obìnrin ò ní nítìjú yóò máa ṣe wọ́nranwọ̀nran kò ní sí bí ó ṣe lè ṣe torí pé ìjáàbù yìí ní ó kawọ́ lọ́wọ́ kó tó bá fẹ́ ṣe nǹkan bá yóò tàrí kọ́ńtúrà rẹ̀ pé subhanallah ẹlòmíì tó ń sọ síta pé tó bá yẹn pé jáàbù tó ń lò tó bá subhanallah ọmọbìnrin kan wọ́n sọ fún mi lọ́jọ́ kan àwọn èèyàn kan ṣe nǹkan tó dùn ún ẹni tí ò tí ì gbàgbọ́ yìí jáàbù dáadáa ni ẹni yẹn wọ́n ṣe nǹkan tó dùn ẹni tó dẹ̀ mọ̀ pé tó bá bẹ̀rẹ̀ wàhálà kódà àwọn èèyàn obìnrin ẹgbẹ́ ẹ̀ tó fẹ́ dúró gan yóò ṣe kó tó jẹ ẹ̀rí tó bá ní tí ò bá ń ṣe pé ìjáàbù tó wà lára mi tí ò bá ń ṣe ti jáàbù yìí ẹ̀ bá rí nǹkan tí màá ṣe fún ilé mi àyẹn tó sì nípa ẹ̀ ọlọ́run bá o àìmọye ẹlòmíì tí ó ti fling rẹ̀ dànù yà tẹ́lẹ̀ tó wà lórí mi ilẹ̀ ṣé ń wò pé bí akíní tí ó ti sọ dànù sígbó ẹ̀rí torí ẹ̀ nínú àwọn aburú tí ìmá máa lo nǹkan yẹn máa ń bí òun ni pé kò ní jẹ́ kéèyàn ní tìjú kò ní jẹ́ kéèyàn ní tìjú a sì mọ̀ pé ìtìjú àpẹẹrẹ nínú orígun pé èèyàn nígbàgbọ́ ni ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí ni o al-imanu bid'un wa sittuna shu'ba wal-haya'u shu'batun min al-iman ní pé ìgbàgbọ́ ó ní ẹ̀ka èyí tó lé ní kíni o tó lé ní 60 bí ọ̀nà 60 so ìtìjú ẹ̀ka kan nínú ẹ̀ka àgbàgbọ́ so gbogbo obìnrin tí ò bá ti múra ẹ̀sìn bọ́lọ́wọ́n bá aláṣẹ ní á mú kó lo jẹ̀lìbáàbò rẹ̀ kó délẹ̀ kó gbogbo ara rẹ̀
kó gbogbo ọ̀ṣọ́ tó bá ṣe sínú ẹ̀rí irú obìnrin báyìí ò ní ní tìjú, kò ní ní tìjú, kò ní ní tìjú ẹ̀rí. bákan náà fasadul mujtama'i, bákan náà fasadul mujtama'i wa ihlalu akhlaqi ẹ̀rí ìbàjẹ́ ó gba àwùjọ, ìbàjẹ́ ó gba àwùjọ àti yàní àìní sí solution yàní ìwà rere ìwà ọmọlúàbí tó yẹ kéèyàn máa rí lára èèyàn ẹ̀rí kò ní ní ọ̀nà àbáyọ nígbà táwọn ọmọbìnrin bá múra tí wọ́n ṣe òrùlé báyìí tí wọ́n múra ẹ̀sìn. ìbàjẹ́ ó gba àwùjọ kan ẹ̀rí àwọn wàhálà zìnà tí ń ṣẹlẹ̀ tí zìnà sì di mẹ́ta tẹ́ńkọ̀bọ̀ kò ní lọ́nà àbáyọ nímọ̀ọ́ba àgbà táwọn ọmọbìnrin bá ṣe ń ṣeralẹ̀ láwùjọ. kọ́lọ́mù bá ẹlẹ́dàá nínú àánú rẹ̀ tó mọ̀ ṣe ṣàánú fún gbogbo wa. ìwọ̀nba ilé tí a sọ yìí à ń bẹ Ọlọ́run subhanahu wa ta'ala kó má ṣàì lóní sábàbí dáadáa fíìmù tí mo sọ àti fún gbogbo ẹni tí ń gbọ́ wa. òun láti gbọ́ yìí ìjáàbù lílò fọ́mọ obìnrin mùsùlùmí, ìjáàbù lílò fọ́mọ obìnrin ọ̀ranyàn ni o. má bá wọn gbọ́rọ̀ àwọn ẹni tí wọ́n ń sọ pé ìjáàbù sí lára ẹ̀sìn ṣe sí lárúbáwá ni o. ẹ́jẹ̀ǹtì àṣẹ̀tàn ni wọ́n wo. Ọlọ́run bá aláà dáná kalẹ̀ ó ti ṣàdéhùn fún ná pé yóò kún. Ọlọ́run bá aláà dá àlùjánnà kalẹ̀ ó ti ṣàdéhùn fún àlùjánnà pé yóò kún. àwọn kan ni yóò jẹ́ sábàbí tí ó máa pèrò lọ ná, àwọn kan ni yóò jẹ́ sábàbí tí ó máa pèrò lọ àlùjánnà. so ẹni tí ó jẹ́ sábàbí máa pèrò lọ ná kò túmọ̀ sí pé kò lè já àfa ẹni tẹ́ ń pè láàfa o, kò túmọ̀ sí pé kò lè jẹ́ ẹni tẹ́ ń pè láàfa, kò túmọ̀ sí pé kò lè jẹ́ ẹni tẹ́ ń wò láṣíwájú, kò túmọ̀ sí pé kò sí ohun tí ò lè jẹ́. kọ́lọ́mù bá ẹlẹ́dàá wa kó jọ kó má fi ìfẹ́ wa kó má so sọ́dọ̀ ẹ, kó má fi ìfẹ́ wa rọ̀ sọ́dọ̀ ẹ tó jẹ́ pé yóò tì wá lọ bí ìparun. torí pé ọ̀pọ̀lọpọ̀ ìnífẹ̀ẹ́ náà ni ẹlòmíì mọ̀ pé nǹkan tẹ́ni ń sọ yóò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rádaràda ni. nígbà tó ọmọbìnrin ò bá múra ẹ̀sìn tó lò jáàbù ṣé kó wá máa rìn òhò ni, ọ̀rọ̀ tó tako làákàyè ni. gbogbo ẹ̀sìn gbogbo ẹlẹ́sìn náà ló nímúra tiwọn, kò sínú ẹ̀sìn kan tí wọ́n sọ pé kéèyàn máa ṣíra lẹ̀. kódà ẹni tí òun ṣe mùsùlùmí gan tó bá gbọ́rú ọ̀rọ̀ tírú àwọn ẹni ń sọ yìí wọn bá irú èèyàn wo lélẹ̀ iṣẹ́ àfàdé lélẹ̀ káwọn ẹ̀tẹ̀ tí wàá sọmọ mùsùlùmí táwa máa fi ìfẹ́ tá a ní sèèyàn kan tó ń tàn wọ́n máa fagbá ọlọ́run bá aláàyá táwa náà máa kì í tá máa sá tí wàhálà rẹ̀ bá máa délẹ̀ wallahi ààbò ń tàn ń ké torí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ti kì wá ń lọ pé wa ma kana lil mu'mini wala mu'minatin idha qada Allahu wa rasulahu amran kò tọ́ fún olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin ẹ̀rí nígbà tí ọlọ́run bá aláà bá ti ṣòfin an yakula lahumul khiyaru ẹ̀rí kó wá sọ yí pé òun ní òfin kan náà tó tún sùútù tọ́lọ́run ọba yẹn ẹ̀rí min amri tó sùútù tọ́lọ́run ọba àti tànàbí ọlọ́run ọba yẹn òun ní òfin kan tí wàá máa ṣòfin ọwọ́ ara tiẹ̀ fáwọn èèyàn kí lọ́lọ́run bá sọ wa man ya'si Allah gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ọlọ́run ọba wa rasula àtòjíṣẹ́ ọlọ́run ọba faqad dalla dalalan ó ti sọnù ó ti sórí ibú. kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó dákun kó má ṣe bá fi àwọn náà mọ̀nà kí wọ́n tó jáde láyé. kọ́lọ́run bá jẹ́ ọ lè túbá kúrò ní rádaràdá yìí kó tó di pé àbámọ̀ ní bá mọ́. kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó bá tú àwùjọ wa ṣe. gbogbo àwọn ọmọ obìnrin mùsùlùmí kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe wọ́n lẹ́ran ọ̀bọ̀n fún àṣetán. gbogbo àwọn ẹni tó ṣe ń pé wọ́n ti ń lo hijab yìí tí wọ́n fi ń ṣẹ̀sìn bọ́lọ́run bá aláà ṣe fẹ́ kọ́lọ́run bá ẹlẹ́dàá wa kó má ṣe bá wa san wọ́n lẹ́san rẹ̀. gbogbo ìnira tó ní kálukú wá ń rí látara kó ń ṣẹ̀sìn ọlọ́run ọba láwọn ọmọ obìnrin mùmíní à ń bẹ ọlọ́run ọba ẹ̀rí àwọn ọmọ obìnrin tó ń jẹ́ ọmọ obìnrin mu'minat àwọn ọmọ obìnrin muslimat tó ṣe yín pé wọ́n ń rí ìnira lórí ẹ̀sìn ọlọ́run ọba ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kó má ṣe bá wa dáwọ̀ ìnira dúró fún wọn kọ́lọ́run ọba kó wá fi ìnira náà kó fi ṣe àgbéga fún wọn lálùjánnà. gbogbo àwọn ọmọ obìnrin tó wá jẹ́ pé kí ni àwọn ń lo hijabu náà wọn ò tí ì gbàgbọ́yé rẹ̀ à ń bẹ ọlọ́run ọba kó má ṣe bá wa ṣe àgbọ́yé rẹ̀ fún wọn ju bá a ṣe sọ yìí lọ. kọ́lọ́n bá kó bá ṣe àgbọ́yé rẹ̀ fún wọn ju bá ṣe sọ yìí lọ. gbogbo àwọn obìnrin tí gbogbo àwọn tí ọ̀rọ̀ yóò máa dé ti gbọ́ wọn kẹ́ni kankan wa náà irú àwọn nǹkan tó yẹ ká máa bá wa spread ká máa bá wa share lélẹ́yìí kì í sọ̀rọ̀ pé èèyàn kan ta sí èèyàn kan àbí èèyàn kan ṣe kíní kan ẹnu ẹ̀ mú ń ṣépè fún èèyàn kan ẹ̀rí irú ìtàwọn èèyàn máa ń sábà gbé káàkiri. so àwọn tí ó ṣàdùjọ láǹfààní báyìí ẹ̀rí ká gbìyànjú ká máa bá wa spread yẹ gbogbo àwọn obìnrin tó yẹ kí wọn ò tí ì gbàgbọ́yé rẹ̀ tó ṣe pé wọ́n ń lò ó kọ́lọ́n bá ẹlẹ́dàá kó má ṣe bá wa ṣe àlékún àgbọ́yé ìjáàbò yìí fún wọn kọ́lọ́n bá aláà kó wá gbà ní ìjọsìn lọ́wọ́ wọn gbogbo àwọn tí wọn wá tí ì máa lò ó àfiọlá ìjẹkùnṣe ọlọ́run bá aláà àbíbí ọlọ́run bá kọ́lọ́n bá aláà kó wọ́n ṣe àṣíràn fún wọn kọ́lọ́n bá aláà kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa lẹ́ni àlùjánnà kó má ṣe wá lẹ́ni ìbínú sí
ọjọ́ tí ó máa gbé wa dìde tí ó máa béèrè bá a ṣe ṣe ohun tó fi lé wa lọ́wọ́ lámàánà àmọ́nà ẹ̀sìn kọ́lọ́mù àlá kó jẹ́ arábọ̀ rí jẹ́ kó má ṣe wá lọ́kàn lára àwọn ẹni àbámọ̀ subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا